وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. الحمد لله الذي جعل شهر رمضان شهر العبادة والخيرات، والصلاة والسلام على خير البريات نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه دلائل الخيرات. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe oṣù Ramadan tó ṣe ní oṣù Ìjosin, oṣù tí Ọlọ́run ọba Allah máa ń ṣàánú àwọn mùsùlùmí, oṣù tí a máa ń súnmọ́ Ọlọ́run ọba jùlọ, oṣù tá a máa ń dájọ́ síwájú Ọlọ́run nínú àwọn iṣẹ́ rere, oṣù tá a máa fi tún ọkàn wa ṣe àti ìwà wa, oṣù tí ó kún kẹ́kẹ́ fún àwọn oríire àtàwọn àánú Ọlọ́run. Ọlọ́run ọba aláàtọ́ wá fàwa sínú àlùmọ́ nabi Muhammad sallallahu alaihi wasallam, tá a fi wá lẹ́tọ̀ọ́ sí ká máa ṣe ìbádà nínú oṣù yìí. Ọba náà lọ́ba tí a dúpẹ́ fún, abẹ́ nínú àánú ẹ̀ àwẹ̀ náà kọ́lọ́mọ́sà sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rere tọ́lọ̀ ń fi wọ́n kalẹ̀, tọ́lọ̀ ń gbé wọn kalẹ̀ lápèjúwe dáadáa fáwọn àlè umma. الأعمال المطلوبة في شهر رمضان وأجورها. èyí tí ó máa jẹ́ kókó ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni àwọn iṣẹ́ tí Ọlọ́run Ọba Allah pa wá láṣẹ ká ṣe láti rí àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú oṣù Ramadan, àti àwọn ládá, àwọn ẹ̀san téèyàn máa rí lérí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan nínú àwọn iṣẹ́ tí wọ́n ní ká máa ṣe nínú oṣù Ramadan. Siyamu Ramadan ruknun min arkani hadha ad-din. Alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ yé pé ààwẹ̀ Ramadan ìmá gbà dandan ni lérí gbogbo ẹni tó bá ti jẹ́ Muslim. Nínú tá a fi jẹ́ Muslim, ààwẹ̀ gbígbà jẹ́ kan bẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní buniya al-islamu ala khams. Wọ́n mọ ẹ̀sìn Islam, wọ́n mọ lérí nǹkan márùn-ún, òpó márùn-ún ló gbé Islam wá dúró báyìí. Òpó márùn-ún tọkàn gbọdọ̀ yẹ ń bẹ̀, tọkàn bá ti yẹ Islam yẹn ti láàyè. nínú ẹni sọ́wọ́mù Ramadan, Ànábì ní wa sọ́wọ́mù Ramadan, Ànábì ní ààwẹ̀ Ramadan ọ̀kan ni nínú àwọn pillars of Islam. Àdánwò tí ó bẹ ní kọ̀ọ̀kan wa tí a fi máa jọ̀sán nínú Ramadan láì ní reason tẹ́sìn faramọ́ kọ́lọ́mọjọ́ bá wa o. Ọ̀daràn ní máa ń jọ̀sán nínú Ramadan. Ẹni tó bá láyà sọ́lọ́ ń tán pátápátá tí ń béèrè pé kí ni Ọlọ́run ó ṣe fún òun ní máa ń jọ̀sán nínú Ramadan, láì ṣe pé nǹkan kan ń ṣe, láì ṣe pé rìnrìn àjò, láì ṣe pé ọ̀rẹ́. kí ló wá dé tó ń gbéra rẹ mùsùlùmí tó wá gbààwẹ̀?
tó bá ní mùsùlùmí ni ọ́ kìí ṣe orúkọ ni wọ́n fi ń jẹ́ islam kìí ṣe orúkọ ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí iṣẹ́ ni nínú iṣẹ́ tó máa ṣe Ànábì ní òun náà ní kó máa gbààwẹ̀ Ramadan amara Allahu lil mu'minina kullahum ọlọ́run ọba aláwa pa gbogbo àwọn olùgbàgbọ́ òdodo láàrin àwa mùsùlùmí ọlọ́run ọba pa wá láṣẹ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní yá ayyuhal ladhina amanu ọlọ́run ọba ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú èmi ọlọ́run tẹ́ gbà mí gbọ́ ẹ gbà pé ń bẹ ẹ sì gbà pé iṣẹ́ tí ń ṣe èmi nìkan ní ń dá ṣe ẹnìkan ò lè bá mi ṣe ẹ̀yin nìkan èmi nìkan náà lẹ́yìn sì ń sìn ẹ kì í sìn nǹkan mi ẹ kì í wà ràn lọ́wọ́ lọ́dọ̀ nǹkan mi ẹ lágbára kankan lẹ́yìn Allah ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ kutiba alaykumus siyam ọlọ́run bá ní ẹ̀yin ni mo ṣe àwẹ̀ lọ́ranyàn lélẹ́rí ẹ̀yin olùgbàgbọ́ ọlọ́run yọ gbogbo àwọn ẹlẹ́bọ kú láàrin wa ọlọ́run ló wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run ó pè wọ́n ọlọ́run mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa mọ́ yọ wọ́n kú láàrin àwọn alladhina amanu ọlọ́run ó pè wọ́n Allahu akbar báwọn kìrìsìtẹ́nì ṣe pọ̀ tó pẹ̀lú mọ́sálà wọn ń jọ́sìn yẹn ọlọ́run ní yá ahlal kitab kutiba alaykumus siyam ọlọ́run ò pè àwọn Jew and Christian yìí pé ẹgbà rẹ̀ àwẹ̀ kọ̀ọ̀kan Islam lẹ́kọ̀ọ́ gbà kẹ́ tó gbà rẹ̀ ẹ̀yọ́ sa'irun àwọn afá alápàtà oúnjẹ làbí ẹlẹ́bọ tí ń fi eré yẹn sóògùn owó ọlọ́run ò pé kó gbà rẹ̀ gbogbo àwọn tí wọ́n wọṣẹ́ gbogbo àwọn tí wọ́n ń pè nǹkan mi yàtọ̀ sọ́lọ́run àwọn tí wọ́n ń payé àwọn tí wọ́n wà lọ́wọ́ lọ́dẹ sùn ọlọ́run ò pè wọ́n ó ní ya ayyuhal ladhina amanu Allahumma ij'alni minhum ọlọ́mọdé fèmí sáàrin wọn ọlọ́mọdé fèwọ́n náà sáàrin wọn gbogbo mùsùlùmí tí ò tí ì sí láàrin wọn kọ́lọ́mọba fòun náà sáàrin wọn ìmáàmù mi ti ń kírun jímọ̀ sí mbẹ̀ nítorí ó ní kankan tí ń súnmọ́ra ní gbogbo àti má ti ń jáde òun sì ní ìmáàmù tí ó kí tàràwì ọlọ́run ò ní ọgbà rẹ̀ dẹ́gbẹ̀ẹ́ tí ó kí tàràwì ọlọ́run bá ní kutiba alaykumus siyam dandan ní kẹgbà rẹ̀ kama kutiba ala alladhina min qablikum bá a ṣe sàwẹ̀ lọ́rọ̀ àyàn lérí gbogbo àwọn tó ṣáwájú yín náà nìyẹn nínú àwọn olùgbàgbọ́ òdodo tàná torí kíni la'allakum tattaqun kẹ́lẹ́ lékún ní bẹ̀rù ọlọ́run àbẹ́yìn bá ti bẹ̀rù ọlọ́run gbogbo wa bú pátá ní ọmọ wò yóò sì padà ní problem tẹ́yìn bá ti ń bẹ̀rù ọlọ́run gbogbo dáadáa lèyàn máa ṣe èyàn padà sórí ire láyé àti lọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ló yẹ ká máa jí béèrè lọ́wọ́ ọlọ́run níbi ojoojúmọ́ torí òun ní máa ń fún yàn lábàáyọ ọlọ́run wá ní àwẹ̀ tí mo gbé wá fún yín lẹ́ẹ̀kan lọ́dún yẹn mo fẹ́ fi increase yín máa ní kẹ́ẹ̀lẹ́ tó páyà mí ni ọlọ́mọṣà fi asúnú àwọn olùbẹ̀rù ọlọ́run ayyaman ma'adudat ọlọ́run bá ní ẹ̀sìrí àwẹ̀ tí mo ní ká gbà yìí àwọn ọjọ́ péré ṣe báyìí náà ni ọjọ́ tó ló ń kà 29 or 30 ọlọ́run ní kò jù bẹ́ẹ̀ lọ láàrin ọdún kan akínládé tó nígbà rẹ̀ aláàní ayyaman ma'adudat ọlọ́run ní àwọn ọjọ́ díẹ̀ báyìí náà ni ó ìsìnà lábẹ́rẹ̀ ní ọ̀tàn yìí Suratul Baqara aya 183 àti 184 ibẹ̀ ni ọlọ́run bá aláàtí ní dandan ní ká gbààwẹ̀ ọlọ́run sáà jẹ́ ọrọ̀run fún wa láti gbà wọlé agbára ọlọ́run lisuyami inna lisuyami khayran kathira aláàtún mẹ́ṣẹ̀ ní Qur'an ipe àwẹ̀ tí mo ní kẹ́ gbà orí ń bẹ́ẹ̀ fún yín o làwọn ẹni rẹ̀ tí Ramadan bá ti kóṣù mẹ́fà ni wọ́n ti máa ṣàdúrà Allahumma balighna Ramadan ọlọ́run ní Ramadan wọ́n bá wà Allahumma balighna Ramadan lọ́sàn-án lóru tó dáwọn ọmọ orí tó wà nínú kí Ramadan wọ́n bá yàn láyé kéèyàn wá rí gbà ọlọ́run bá ní wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun
Ọlọ́run bá ní tẹ́ bá lè gba àwẹ̀ ní ẹ bá róore tọ́pọ̀ ń bẹ̀. Ọlọ́run bá ní ká gbé ẹ bá múre tó wà nú àwẹ̀ ni ẹ bá gbà. Ọlọ́run jí ó yẹ wáyé pé òun fi oore sínú àwẹ̀. Suratul Al-Baqarah Quran 2 verse 184 kéèyàn má gba àwẹ̀ ordinarily tó o bá ń gba àwẹ̀ àlàáfíà rẹ ó máa lékún. Ajẹ́jù ní ń fa ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tá a ná mílíọ̀nù sí yẹn. Àwẹ̀ gbígbà máa ń tún ọkàn ṣe la'allakum tattaqun. Àwẹ̀ gbígbà máa ń tún àlàáfíà ara ṣe sumu tasihu. Bẹ́ẹ̀ bá ń gbàwẹ̀ ẹ máa lálàáfíà nínú ara. Àwẹ̀ gbígbà máa ń tún ìwà ṣe. Ìpẹ́lẹ́gbẹ́jà náà lọ́wọ́ àdàbà yìí wọ́n ní àṣẹgbà àwẹ̀ tán ni. Gbogbo tí Ramadan wá gbà lọ́wọ́ wa pé ẹ má ṣe ní Ramadan ṣébi torí kí wàá wá ó lè dání. Ẹ náà ni Ramadan yìí máa mú yẹn súnmọ́ Allah kúrìbà. Yìí máa jẹ́ yẹn ó rí iṣẹ́ rẹ̀ tọ́pọ̀ ṣe tí ó wọnú fáìlì yẹn kéèyàn tó jáde láyé. Inú oṣù Ramadan là máa ń rí iṣẹ́ rẹ̀ tọ́pọ̀ ṣe làwọn aṣẹ́rẹ́ máa ọkùpáyà àwọn fáìlì wa. A máa ṣiṣẹ́ lọ́sàn-án a máa ṣiṣẹ́ lóru ìbádà lọ́sàn ìbádà lóru. Àdàkùn kí ló ń kó lọ sọ́run ó rò pé gbé mọ́tò rẹ lọ mọ́tàrà rẹ ó lè gbéyàwó lọ ó lè gbọ́kọ lọ ọkọ tó gbé lérí yẹn tí òjò ọ̀dáyé ṣèbádà yẹn ọba ti dákẹ́ ò lè bá wọ sàárè. Ọkọ mi ó ti wà depressed wọn náà fẹ́ yàwó lé náà ní ọba nínú kí mọ́. Ìyàwó mi ọmọ mi iṣẹ́ mi owó mi tó bá ti dákẹ́ kò sẹ́nìkan tí ó bọ̀ wọ sàárè. Àwọn iṣẹ́ tó ń ṣe ní Ramadan yìí náà ní ó bọ̀ wọ sàárè. Ọlọ́mọsá jẹ́ àríṣẹ́ dáadáa ṣe Ọlọ́run kó kún wa lọ́wọ́ kó lóun jẹ́ àríṣẹ́ dáadáa ṣe ó jẹ́ àríṣẹ́ tó pọ̀ ṣe ọlágbára Ọlọ́run bá wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì àmọ́ sọ fáwọn sàábé ìpè idha jaa Ramadan tí oṣù Ramadan bá ti wọlé futihati abwabul janna Ọlọ́run máa ṣílẹ̀kùn àlìjánà. Àwọn àlùfáà ní fatihu hakiki ni gbogbo ilẹ̀kùn àlìjánà sàǹkó Ọlọ́run ti kọ́ àlìjánà ọ̀dẹ̀ ti wà lókè sámà Ọlọ́run sì gbogbo ilẹ̀kùn yẹlẹ̀. wa gulliqati abwabun nar Ọlọ́run ti dá iná táwọn kèfèrí àtẹlẹ́ṣẹ̀ ọwọ́ kọ́lọ́mọdé àwọ̀ wà nù wọn òun bẹ ní sàlẹ̀ ẹlẹ̀ tí ń gbóná tí ń pọ́n síbẹ̀ wọ́n ní wọ́n ti gbogbo ilẹ̀kùn yẹn. wa suffidati shayatin gbogbo àwọn àlìjànú àgbààgbà tí wọ́n máa ń wọlé tọ́ni tí wọ́n máa ń múyàn kú lérí ìjọsìn Ọlọ́run tí wọ́n jẹ́ kéèyàn gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu àtàwọn àlìjànú tí wọ́n ń bá wa gbé tọ́jà àwọn kọ̀rínù wa Ọlọ́run ó de gbogbo wọn mọ́lẹ̀ wọn ò ní rí wa tì lọ́lẹ̀ ẹsẹ̀ lọ́hùn wọn ò ní rí wa tì lọ́ bí ẹsẹ̀. Àwọn àlùfáà àwọn tó wà dé sí wọ́n ní fúti àti abwabu janna gbogbo àwọn iṣẹ́ téèyàn máa fi wọ àlìjánà Ọlọ́run ó jẹ́ ó easy fún wa láti máa ṣe. A kàn máa ṣe easily torí ká lè bá wọ àlìjánà. Gbogbo àwọn iṣẹ́ ibú tó jẹ́ iṣẹ́ téèyàn máa ṣe tí máa fi wọ náà Ọlọ́run ó mú kúrò lọ́kàn wa nínú Ramadan. Tó bá ti di àkọ́kọ́ tí wọ́n bá ti rúṣù Ramadan òun náà ni Allah máa ṣe iṣẹ́ ìyanu yẹn fún wa torí ká lè bá sórí rẹ̀. Wọ́n wá de àwọn ṣàyàtìn ni wọ́n de wọ́n mọ́lẹ̀ ètò wọn ni pé wọ́n da wọn lọ́wọ́ kọ́ ẹ̀yin náà mọ̀ wo èsùn tì mí ẹ̀rẹ́ pé kéé pọ̀ ní Ramadan. wa yunadi munadin wọ́n ní ọ̀kan náà màláíkà yóò máa wá sọ ní àkọ́kọ́ tí wọ́n bá kọ́kọ́ rí oṣù Ramadan yóò máa wá pé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ipe ya bagiyal khairi akbil mo pè wọ́n tí wọ́n fẹ́ sojú kòkòrò láti ṣiṣẹ́ rẹ̀ láti súnmọ́ Ọlọ́run tètè dájú kọ ìjọsìn o kọjọ́ tó lọ o àwọn ọmọ yìí dá gbàgbẹ̀yìn wọ́n lọ́mọ tó ṣàdí àgbọ̀ pọ̀lọpọ̀ láyé akbili má sọ̀rọ̀ ojú o tètè fèsì iṣẹ́ yẹn gbogbo àwọn iṣẹ́ Ramadan ní kó rí kó ń ṣe òun ṣe tòru òun ṣe tọ̀sán
wáyà báàgì yasari ìwọ tó tún wá lẹ́mìí pé ó tún máa ṣe lọ́n lọ oṣù ti lé o akusiri màláíkà wọn máa pariwo pé akusiri mọ́mọ́ ṣe akusiri stop it ọlọ́run fẹ́ fèrè jọ ọ tún wá lọ́ọ́ máa ṣe lọ́n nínú oṣù àforíjì walillahi utaqa'u minan nar màláíkà wọn máa sọ pé ọlọ́run ọba Allah ti sọ fáwa pé òun máa yọkùnná kúrò lọ́rùn àwọn èèyàn wa dhalika kulla layla ní gbogbo alalẹ́ tá a bá ti ń sinú tán lọ́lọ́run ọba Allah máa yọkùnná kúrò lọ́rùn àwọn èèyàn pé lágbájá ò ní wọná lágbájá ò ní wọná lágbájá àti pokò rẹ nínú àjọ wọná lágbájá àlùjánnà lọ́wọ́ ní gbogbo ìgbà tá a bá ti sinú tán ní gbogbo àwọn ọjọ́ tó wà nínú Ramadan ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀bùn látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́mọsá ìdí mi ọ wà nínú àwọn tí wọ́n yọ ọkùnrin náà kó lọ́rùn rẹ̀ ọlọ́mọsá ìdí wọn náà wà ń bẹ̀ ọmọ ya báwo ló ṣe mà bọ́lọ̀ bá ti rọṣẹ́ rí fún ọ láti máa ṣe ní Ramadan máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ tó wá dé pé Ramadan náà ló tún sí fóònù ló tún ṣe tí ọ̀dà mẹ́ ayáre ò sì já mọ́fọ̀kàn sí pa wà mẹ́ torí àwọn tí Ọlọ́run ní kí wọ́n yọ ọkùnrin náà kúrò lọ́rùn wọn àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ Ọlọ́run tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run ìwọ sì bẹ̀rù ẹ̀ gbogbo àwọn fíìmù tó ń yẹ o tún bá lọ nínú Ramadan náà ìwọ àti àlè rẹ girlfriend rẹ ẹ tún chaati ẹ tún sọ̀rọ̀ ẹ tún gbé sínú àti sàrí fúnra yín ìwọ bàbá ẹlẹ́bu bàbá oníògùn òun ní tún jósẹ́ fáwọn customers ẹ̀ gbé tàwa kí tàláwì táwọn ẹni kan wá gbaṣẹ́ yẹn abáyọ̀ sí mẹ́ ó ti lé ọtí lọ́sàn-án nígbà di wọ́n ṣinú tán ó sì lé ọtí padà ó lọ́wọ́n alájà ó sì lọ́wọ́n gbà rẹ̀ bóun ó sì yọkùn náà kúrò lọ́rùn rẹ̀ ìwọ́tọ̀ mọ́mọ́ tó ń ṣe ọlọ́wọ́n ọba ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ọlẹ́ni tí ń ṣe lọ́wọ́ bá ní Ramadan bí ẹni tí ń ṣe lẹ́njọ́ àlìkèyàmọ̀ ni tí ń rí iná Ọlọ́run lọ́ọ̀kan báyìí títí wọ́n ń ṣe lọ́hùn láwa bẹ̀ lọ́hùn kọ́ lọ́mọ́sà mẹ́ni kọ̀ọ̀kan wá dúró lérí dáadáa wa min al-a'mali al-matluba fi shahr Ramadan shahrul amal oṣù iṣẹ́ ni Ramadan wọlé iṣẹ́ wọlé ni iṣẹ́ tó o ṣiṣẹ́ yẹn tí wọ́n náà mọ̀ pé ọ̀fara ṣiṣẹ́ kí ni iṣẹ́ náà òun náà ni al-ibadat àwọn oníranran ìjọsìn àwọn ìjọsìn tó wà ní Ramadan kò kí ṣe ẹyọ kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta èyí tí mo fẹ́ kà yìí mọ́kànlá gbogbo ẹ̀ iṣẹ́ ìjọsìn mọ́kànlá ló wà ní Ramadan alákọ̀ọ́kọ́ suyamu naharihi suyamu hakiki òun náà ni kó gba àwẹ̀ lọ́sàn-án Ramadan òun náà lèyí tó lágbára jù mẹ́ àmọ́ pẹ̀lú iman ni o pẹ̀lú iman pẹ̀lú tawhid wọ́n gbàwẹ̀ fún ẹni tó gbàgbọ́ wọ́n gbàwẹ̀ fún ẹni tó jẹ́ pé òun ṣe nǹkan mímọ́ wọ́n gbàwẹ̀ fún Allah ó ti gbàgbọ́ òun lálágbára ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ẹ̀ lọ́wọ́ ó tún wá gbàgbọ́ nínú agbára kan nínú ogun ó sì ń gbàwẹ̀ ìwọ gbàwẹ̀ ẹni tó ń gbàwẹ̀ lẹ́ni tó ní iman Ànábì ní man sọ́ọ̀mà Ramadana ìmánà ẹni bá ń gba àwẹ̀ Ramadan pẹ̀lú iman ó tún ní iman sí pé ọ̀ràn yẹn ni ó dẹ̀ ń gba bébí sí ń pa tó ń rọ́jú wá ti sábà yín sì fi ń retí ẹ̀san gufira lahu ma taqaddama min dhanbihi ẹ̀san rẹ̀ nìyẹn Ànábì ní Ọlọ́run ó ṣàforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ kọjá nínú ayé ẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan ọdún méjì tó ti lọ gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ nínú ayé ẹ̀ tó ti lọ tó bá ti ń gba àwẹ̀ tán Ọlọ́run sì pa gbogbo rẹ̀ iṣẹ́ ni ẹwẹ̀ ẹ̀san ńláńlá ọgbà àwẹ̀ 30 days wọ́n dẹ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́jú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kọ́dà àwọn láwọn ẹ̀ṣẹ̀ ńlá gan tó bá túbá ipò wò ní ṣe mọ́ nínú Ramadan wọ́n pa gbogbo ẹ̀ náà rẹ̀ ẹnu yìí tó bá ní í ṣe pẹ̀lú ìwọ àwọn èèyàn nìkan ló dá ìwọ wọn padà bóyá owó ẹnìkan bẹ lọ́wọ́ ẹ tó fi ṣẹlọ́n ọ̀dọ̀ owó náà padà àwọn tó bá dígbẹ́ láàrin wa àti Ọlọ́run bá ní tí ọlọ́mẹ́dá kan tó bá tó bá ní ẹ̀ṣẹ̀ ńlá wọ́n pa gbogbo ẹ̀ rẹ́ tí ò ní ṣe kankan nínú fáìlì ẹ̀ mọ́ nítorí àwẹ̀ kí ló wá dédé ní ma bẹ lọ́hùn
kọ́lọ́n fòun sínú àwọn tí wọ́n máa gbà rẹ̀. wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun ọlọ́run bá ní orí wà nú àwẹ̀ tẹ́ bá mọ orí tó wà nú àwẹ̀ ni ẹ máa dúpẹ́. nínú àwọn orí tó wà nínú àwẹ̀ gbígbà lọ́sàn-án Ramadan òun náà ni pé ọlọ́run fún yàn ní ládá tí ó pọ̀ rẹpẹtẹ débi pé kò ní lóǹkà Allah nìkan ní ó mú nǹka rẹ̀. ọlọ́run bá aláwo ní kullu amali ibn Adama la nínú àdìsí kúdísí ni o ọlọ́run bá ní gbogbo iṣẹ́ tọ́mọ anábì Ádámù bá ṣe òun ló lẹ̀sẹ̀. nínú ẹgbàá wa kan wọ́n ní tó bá ṣiṣẹ́ ẹyọ kan wọ́n fún ládá 10 tani yẹrẹ bá da tó ṣe dáadáa tíṣẹ́ yẹn da wọ́n lè fún ní ládá 700. ọlọ́run bá ní illa siyam ọlọ́run bá ní àwẹ̀ nìkan ní ó wà limited àwẹ̀ nìkan ní ládàá rẹ̀ wà limited ọlọ́run ní illa siyam àfàwẹ̀ nìkan nínú gbogbo sẹ́rí tẹ́ ẹ̀ máa ń ṣe fa innahu li wa ana ajzi bihi èmi mọ́ làwẹ̀ náà èmi ní sì bu ládàá àwẹ̀ fáláwẹ̀ tẹ́nìkan ò ní mọ iye rìwọ́dù ẹ̀ ọ̀rọ̀ kọjá 700 sókè ọlọ́run lọ́mọ yìí billions tọ́lọ́mọ bá aláàfẹ́ bù fún kálukú lórí pọ̀ gbà àwẹ̀jọ́ kan fọlọ́ tó bá gbà pẹ̀lú kí ni ìmáná wa ihtisaba ládàá àwẹ̀ pọ̀ gan kì í ṣe wá gba ẹ bá ṣiṣẹ́ eré kan ọgbà ládàá 10 tàwẹ̀ kọ́ ọlọ́run ní òun kàn bu ẹ̀san tẹ́nìkan mọ́ yẹ bí wọ́n bá bu ẹ̀san sínú fáìlì ẹ tó ti kọjá nọ́mbà táwọn ń kà láyé ìwé nọ́mbà táwọn ń kà yẹn ó níbi tó pín sí àwẹ̀ tẹ̀yẹ̀ gbà dáadáa ni o àwẹ̀ tó gbà pẹ̀lú ojú tó fi wo kú o dèmọ́ bá ṣe ní imán tó bá ṣe lo imán sí nínú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni rìwọ́dù àwẹ̀ yóò ṣe kíni ló bá ṣe tó àwẹ̀ tó gbà tó jẹ́ pé òfojú kan òhò obìnrin ojú obìnrin títí tí Ramadan fi lọ ó gbà àwẹ̀ Ramadan ọ̀dẹ̀ gbé fóònù lọ́wọ́ ọ̀dẹ̀ rírì kúrì tí Ramadan fi lọ àwẹ̀ rẹ̀ máa nítumọ̀ ó gbà àwẹ̀ Ramadan débi pé ọ̀gbọ́ mísíkì títí Ramadan fi lọ àwẹ̀ rẹ̀ máa nítumọ̀ ọ̀ṣọ́ ẹnu rẹ̀ ò búyàn ò ṣépè ọ̀sọ̀sọ̀kúsọ ọ̀kọ́nikórin ọ̀báyànjà ọwọ́ sọ́ra níbi gbogbo àwọn kan tí wọ́n ní ká máa sọ́ra fún náà àwẹ̀ ọwọ́ àgbà bẹ́ẹ̀ ẹ̀san tó gbà wọ́n ní kọ̀láàlà. nínú àwọn àǹfààní àwẹ̀ òun náà ni pé wìkọ́ọ̀yà àwẹ̀ yẹn dáńgbà yẹn wìkọ́ọ̀yà ni yóò máa sọ wa níbi ẹ̀ṣẹ̀ Ànábì ní asọ́mu junna Ànábì ní ẹ̀rí àwẹ̀ yẹn Ànábì ní yóò máa sọ yín kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹ mọ̀ pé a máa ń dọ́pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ nínú Ramadan ẹlòmíì tó bá dẹ̀ gba Ramadan tán Ọlọ́run ó ṣàánú ẹ̀ kò ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ àmì ẹlòmíì tọ́jọ́ ọmọ yahoo tọ́jọ́ pé nínú Ramadan ló túbá kò dẹ̀ padà síbi yahoo lẹ́yìn Ramadan àmì ẹlòmíì tọ́jọ́ pé ìsìnà ní í ṣe ó sì stop ẹnu Ramadan ó dẹ̀ bẹ́lọ̀n Ọlọ́run sì ṣàánú ẹ̀ ó sì dẹ̀yìn Ramadan kò dẹ̀ débẹ̀ mọ́ àmì ẹni tí ń lo kó lè àmì àwọn ayákìlà ìgbé báwa ṣe wáyé àwọn apààyàn ni ó wọn láti last year Ramadan tóun ti gbàwẹ̀ tán lòun ti ṣe kínní lòun ti pààyàn mọ́ àmọ́ yóò obìnrin tó túbá ipò òun ò ní gbú ọkọ òun lẹ́nu nínú Ramadan yìí òun fi ṣe òpin nínú ayé òun kọ́kọ́ òun máa sọ̀rọ̀ kóun náà máa sọ̀rọ̀ talk back àmọ́ yóò ọkùnrin tó túbá yìí pé ìyànjẹ tó ń ṣe fún ìyàwó òun tó pẹ̀lú ògbó ọlọ́ni Ramadan yẹn òun túbá wọ́n ní àwẹ̀ Ọlọ́run máa fi mú yàn kúrò nínú ẹ̀ṣẹ̀ nínú àwọn àǹfààní ẹ̀ ni Ànábì ní asuyamu junna Ànábì ní àwẹ̀ yóò máa sọ yín kó ń bí ẹ̀ṣẹ̀ fala yarfuth gbogbo ẹni tí máa ń gbààwẹ̀ nínú yín kó má máa sọ̀rọ̀ ọkùnrin àti obìnrin ọ̀rọ̀ sex kó má máa sọ nínú Ramadan o wala yajhal kó sì má máa wà àwọn àwà ìmọ̀kan akhlaqul juhal ìwà àwọn aláìmọ̀kan bí ká máa fìyàn sí yẹ̀yẹ́ al-istihza' bin nas bí ká máa bá yàn jà wàyí ni muruhu qatala Ànábì ní tẹ́nìkan bá ṣe fẹ́ bá jà aw shatama abafẹ́ máa bu falyakul kọ́ máa bá jà kó bá pé inni sa'imu èmi ń bẹnu àwẹ̀ gbogbo èèyàn tí wọ́n bá fẹ́ bá jà nínú Ramadan tó bá sọ fún pé I don't fight I'm fasting mo ń gbàwẹ̀ kí ni tó ṣe yẹn ọ̀rọ̀ jù ni o torí bó ṣe tiẹ̀ ọ̀hún ọ̀yẹ́ kí wọn náà là mọ́lẹ̀ ọwọ́ ń lọ ipe mọ̀ ń gbà rẹ̀ àwọn àwẹ̀ tó ní kìmí nìyẹn
àwọn ṣàtàmà ẹnìkan bú ọ Ànábì ni wọ́n sì bú ń sì ń gbààwẹ̀ lọ́wọ́ ó sì ní èmi ò ní bú yín padà torí pé mo ń gbààwẹ̀ ó dẹ̀ ń bá tiẹ̀ lọ. ẹni tó ń gbààwẹ̀ ni ẹ ìyàwó rẹ̀ bú ẹ ó dẹ̀ bú ìyàwó ẹ padà ọkọ rẹ̀ bú ẹ ó dẹ̀ bú padà because you are fasting. àwọn àwẹ̀ tá à ń rí fàásì ni ẹ̀. àwọn ọlọ́kadà àárín wa kọ́lọ́mọba gbà ń di wọn kó bá ra mọ́tò fún wọn gbogbo àwọn onímọ́tò náà kọ́lọ́mọba aláàkọ́ bá ara tiwọn fún wọn bóòlù ó ṣe wà ní gáréjì tó ní búyàn ní Ramadan bóòlù ó ṣe wà nínú gáréjì tó ní sekínì tó ní ṣépè. àkànṣọ tìtánì nínú ilé ẹlòmíì bá tún fìdí ni ọkọ àtìyàwó ó kéré parí wọn ó ṣépè lára wọn bí ẹ̀mẹ́rin márùn lójúmọ́ tí obìnrin bá tó bá ṣí táàpù ẹnu lẹ̀ báyìí tí bá ru ẹjọ́ tí ń ṣépè tí ń sọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí wọ́n ní dákùntìrì Ọlọ́run má bá dé ní Ramadan torí àwẹ̀ rẹ àbújá ń jẹ́ kó wọ́n máa wà ń bẹ̀ àwọn nǹkan tí wọ́n ní ká máa ṣe yẹn ó lè má bá àwẹ̀ jẹ́ o pátápátá àmọ́ èyí lè gba 10% nínú 100 ọgbà àwẹ̀ náà ni. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn iṣẹ́ tó wà ní Ramadan lẹ́yìn ìgbà tá a bá ti gba àwẹ̀ dáadáa kìyàmù Ramadan ká plan fún ìrun tá a máa ń kí lóru kìyàmù Ramadan tí wọ́n máa ń pè ní tàràwì asámú aṣárí kìyàmù layl ká mọ̀ pé oṣù Ramadan oṣù ìmọ̀-àdìde yẹn náfìlà lóru ni lẹ́yìn ìṣá lẹ́bẹ̀rẹ̀ tàràwì ẹ máa wá kí ní jojoojúmọ́ bẹ́ẹ̀ tí Ramadan ò fi lọ. ìyàwó Aisha radiyallahu anha oníkànnà Rasulullah sallallahu alaihi wasallam yusalli min al-layl ó lé ànábì a máa kírun lóru 10 raka'atin a máa kí rákà mẹ́wàá yusallim min kulli isnatayn ìmọ̀ sálámà lẹ́yìn rákà méjì rákà méjì yọ sálámà rákà méjì yọ sálámà rákà méjì yọ sálámà yọ wá kí márùn yẹn yọ máa jẹ́ rákà mélòó rákà mẹ́wàá thumma yutiru bi wahida yọ wá fi wítìrì rákà yọ kan yóò fi parí ẹ̀ ó di rákà mélòó jàmá rákà mọ́kànlá rákà mọ́kànlá tó farabalẹ̀ kíni o kìtìkọ́ máa wá àwọn àfa irun ẹyẹ ń jẹ kàkàkì àdúgbò òun ti gba kọ́ńtrátì tàràwì bíi 7 7:30 to 8 ọ̀dọ̀ àwọn kan ní ó ti ṣe 8 to 8:30 ọ̀dọ̀ àwọn kan nìyẹn 8:30 to 9 8:30 to 9 àwọn kan ní yóò máa wá sáré gbogbo wọn ní ọ̀padà gbó lọ́wọ́ wọn nígbẹ̀yìn oṣù irú tàràwì kan ní kó kíkọ yẹn àbí láàrin ọjà wọ́n mọ̀ kí tàràwì tí ìṣáyò ti wọlé wọ́n ní torí pé ìdúmọ̀tà ló ti ń ṣiṣẹ́ àmọ́ ìpájà nílé ẹ̀ àbá àwọn ọmọ ní ọyẹ pẹ̀lú wọn ó kí àsìkò ìṣáyò ti tó wọ́n tó kí tàràwì ẹ dákun. Ànábì sallallahu alaihi wasallam Ànábì jẹ́ wáyé pé ìmọ̀ kí tàràwì pẹ̀lú imam ládàá pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ o Ànábì ní inna rajula Ànábì lárakùnrin kọ̀ọ̀kan nínú yín idha salla ma'al imam tó bá ilé kí tàràwì pẹ̀lú imam nínú Ramadan hatta yansarifa títí tí imam fi parí tàràwì tó fi yíjú padà sí wọn hatta yansarifa kéde tí imam fi jáde mọ́sálásí o torí imam lè ní bùkátà lẹ́yìn ìgbà tó kírun tán kọ́ máa jòkó pé ó ní ìgbà tí imam bá jáde ní mọ́sálásí là Nábì ń sọ àtàyà ń sọ́dífà ni pé títí tó fi kírun yẹn tán pátápátá tó wá yíjú padà sí tẹ́ mọ̀ pé ẹ ti kírun tán Ànábì ní gbogbo ẹni tó bá ilé ṣe ń sùúrù bẹ́ẹ̀ lẹ́yìn imam tí ń kí tàràwì lẹ́yìn rẹ̀ Ànábì ní husiba lahu qiyamu layla á fún ládàá tàràwì yẹn á tún máa ń fún ní ládàá pé kò sùn láti ẹ̀yìn ìṣá ìdárọ̀ yìí kéèyàn má sùn láti ẹ̀yìn ìṣá ìdárọ̀ náfìlà lọ́yàn fa ẹ wo iye náfìlà tí ó yàn ẹ wo iye hours tó lò ẹni bá kírun lẹ́yìn máàmù tí ó sá tí wọ́n jọ parí tàràwì lẹ́yìn ìgbà tá a bá fún ládàá tàràwì tán á tún wá fún ní ládàá pé ó ń ṣàìsùn láti ẹ̀yìn ìṣá yìí ó ń ṣe kìyàmù lẹ́lì di àṣùbà á tún wá fún ládàá rẹ̀ lọ́tọ̀ ẹ dákun Ramadan orí wa ń bí abẹ́ òṣèré ń bẹ jẹ̀mọ́ ẹ ló fi jẹ́ pé ìjọ àkọ́kọ́ tá a bá kọ́kọ́ rọ́ṣù mọ́ṣáláṣí máa ń kún fọ́nfọ́n lẹ́yìn bíi ìjọ mẹ́ta ìjọ mẹ́rin àwọn kọ̀ọ̀kan mọ̀ sí kínní wọ́n mọ̀ yọ̀sẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan
mọ́sálásí ti di dájì láwọn ibi tí o bá ṣàgbọ́ yẹ ẹ̀sìn ni o tọ́bajẹ́ mọ́sálásí sunna bó ṣe kún níbẹ̀rẹ̀ yẹn náà ni ó kún títí tá a fi parí àwẹ̀ torí gbogbo nǹkan sọ yìí o àmọ́ mọ́sálásí ṣe mọ́sálásí sunna ọ̀pọ̀ àfáà yẹn tí a bá ń wò pé sáà mú àwẹ̀ lọ́la àbá mú àwẹ̀ lọ́la ṣé wọ́n ti lóṣù àbí wọn lóṣù wàhálà wọn máa ń pọ̀ gan nígbà míì kẹ́ èèyàn pa fóònù ni ṣe àwọn jàmáà ti wá mọ́sálásí o adékápẹ́ yín sáré kí tàràwì mú ní kílẹ̀ nǹkan ju fún inú tẹ̀ nǹkan ju fún ẹ máa retí sùtọ́n tí sùtọ́n bá sì ní wọn lóṣù ẹ kí tàràwì yín láago mẹ́wàá ẹ kí láago mẹ́sàn-án àwọn jàmáà ti pọ̀ mọ́sálásí sọ́wọ́ kí tàràwì láì tí lóṣù ni kò sí kankan tí ń ṣe oyè nítorí àwọn èrò yìí kan lè mú tọrọkọ́bọ̀ tí bàbá òfin bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni aṣọ ọ̀rọ̀ ẹ̀sìn dọ̀rọ̀ ọjà business ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa bẹ́ẹ̀ bá wá kí tàràwì bóyá ọjọ́ àkọ́kọ́ bóyá kò mọ̀ pé wọ́n rọ́sùn èyí ò ní kọ́ mọ́ gbà àwẹ̀ àwọn kan máa ń pòwe kan tó mọ̀ pé àgbà àwẹ̀ mọ́kàsámú eré ara ẹ̀ ní ṣékíní òun ló ń tàn òwe yẹn ò wọ́ọ̀kì o nínú ẹ̀sìn Islam ẹni tí ó bá kí asámú yóò gbà ládàá asámú lọ́tọ̀ ẹni bá gba àwẹ̀ yóò gbà ládàá àwẹ̀ lọ́tọ̀ àwẹ̀ lọ́ranyàn asámú kò kì í ṣe ọ̀ranyàn àmọ́ tí èèyàn bá mọ̀ fi lẹ̀ tó bá dijọ́ àlìkìyàmà níjọ́ táwọn tí wọ́n kí bá ń gba ládàá yóò wá omi lójú ẹ̀ kò ní rí torí pé ẹni bá ń kí tàràwì èèyàn ńlá ni lọ́dọ̀ Ọlọ́run ọba wa kí wọ́n ní èrè táàrí níbi inú tàràwì yìí anábì ni máa ń kọ́ ọmọ Ramadan gbogbo ẹni tí máa ń dìde kìyàm tí ń dìde sinafila láwọn òru Ramadan tí ń kí tàràwì ìmánan wa ihtisaba tó sì wà lónígbàgbọ́ tó sì ń retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀síwájú nínú ayé ẹ̀ tó bá ti parí tàràwì báyìí Ọlọ́run sì máa parẹ́ inú rẹ̀ wá dùn pé Ọlọ́run ṣe ọ́ ní mùsùlùmí ebi ẹ̀ṣẹ̀ náà ní mú yan níṣòro ayé iná tọ́lọ̀ ń dákalẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ní ó kó síbẹ̀ wọ́n wá ń pèsè tẹ̀rẹ́ lálálẹ́ àbí wọ́n parẹ́ lẹ́yìn Ramadan nínú àwọn iṣẹ́ tá a máa ṣe ẹlẹ́ẹ̀kẹta akalatu sahur òun náà ni ká máa jíjẹ sàárì yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn sunna mustahaba sunna tá a fẹ́ kéèyàn máa ṣe kọ́dà bí èèyàn fẹ́ràn kó máa jẹun lóru ẹlòmíì ó kórìíra kó máa jẹun lóru wọ́n ní ìwọ náà jí torí pé anabi ní tasaharu anabi ní ẹ máa jẹ sàárì fa inna fi sahuri baraka anabi ní alibarika ń bẹ ń bi sàárì jíjẹ sẹ́dá àsìkò sàárì gan waqtu mubarak àsìkò tọ́lọ̀ ń fi oore síbẹ̀ ni waqtu istijaba àsìkò téèyàn máa ń tẹ́wọ́ báyìí téèyàn máa ń béèrè kan lọ́wọ́ Ọlọ́run tọ́lọ̀ ń fi máa ń tètè fún yàn ni àsìkò tọ́lọ̀ máa ń sọ̀kalẹ̀ tí sẹ́mà ayé ni àsìkò tọ́lọ̀ wọn bá aláà máa ń sọ pé ta ni ń ṣàdúrà kí n gbàdúrà ẹ̀ ta ni ń tọrọ àforíjì kí n foríjì ta ni ń wàsọ kí n sọ ta ni ń béèrè kan kí n fi lé lọ́wọ́ àsìkò sàárì Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ asahari Ọlọ́run bá ní lásìkò sàárì hum yastakfirun gbogbo àwọn ẹni rẹ ẹ bá wọn tí wọ́n máa ṣe astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu Ọlọ́run fi sàárì ròyìn àwọn wòlíì ìwọ wá sí lẹ́ni tó yajúlẹ̀ lásìkò sàárì ó tó wá jẹ́ ní Ramadan ṣé tó bá ti sùn lọ lẹ́yìn ṣáà ó súnmọ́ kọjá pààrọ̀ ló jí tó bá pílánì sàárì wọ́n ní sàárì yìí kìí ṣe ó dìgbà tó bá jẹun ràpàtà tó bá jẹ èso àmàlà mẹ́ta tó bá jẹ odidi bá fúráìsì kan onírọ́ sàárì wọ́lá o máa ìbá jẹ omi lọ́ba mú wọ́lá o àṣírí ìbá jẹ júùsì lọ́jà mú wọ́lá o tamur ìbá jẹ làbídù kan lọ́rùn jẹ ìbá jẹ bisikíìtì lọ́jẹ just eat something lánìyàn kó n ṣe kíni oúnjẹ sàárì ọgbà ládàá sàárì torí àṣì ànábì ni onítàsáhàrù ànábì ni ẹ máa jíjẹ sàárì bọ̀tún wá gbé ọ lọ tí sàárì bá ti kọjá tọ Ọlọ́run ni o ti kọjá nìyẹn ọ lẹ́sẹ̀ kọ̀dẹ̀bàwẹ̀ jẹ́ ọmọ gbàwẹ̀ lọ lẹ́yìn náà inú àlùbáríkà tó wà nù máa jẹ sàárì ni pé ó ní mi nú ẹni tó jẹ sàárì bí ẹni tó jẹun àárọ̀ nínú sẹ́wàá fi wẹ́ ẹni tí ò jẹun bọ́wọ́ ti jẹ sàárì ọ̀hún náà oúnjẹ níwọ̀n bá náà ní kò jẹ má jẹ́ ọ pọ̀ tọ́ba yìí lè pọ̀ ọ̀hún kásùpà tẹ́ báyìí ọ lọ tọ́lẹ́tì tọ́wọ́ ti darí tọ́lẹ́tì báyìí wàhálà sékìní wàhálà dé ni oúnjẹ níwọ̀n bá náà ní kò sékìní nǹkan tó láìtì tí ó ṣe nǹkan tó sékìní tó wúwo púpọ̀ wọ́n bá jẹ́ àbàlá náà níwọ̀n bá wọ́n bá jẹ́ búrẹ́dì níwọ̀n bá kọ́mọ́pọ̀ kọjá agbára oúnjẹ àjẹjù kódà fún àlàáfíà ara
nínú àwọn àǹfààní tó wà ń bẹ òun náà ní kó láǹfààní láti ṣàdúà. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe ní Ramadan àtàwọn ẹ̀san rẹ̀ qira'atu kitabillahi ta'ala, qira'atul Qur'an, kéèyàn máa ka Qur'an pẹ̀lú èdè Lárúbáwá, pẹ̀lú èdè Lárúbáwá. Ọlọ́hun bá ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. Ọlọ́hun bá ní nínú oṣù Ramadan òun náà la sọ Qur'an kalẹ̀ lódìdí. Ọlọ́hun sọ kalẹ̀ lóru Laylatul Qadr, inna anzalnahu fi Laylatul Qadr. Ibi Ọlọ́hun sọ kalẹ̀ tí sánmà àkọ́kọ́ yẹn ibẹ̀ ni wọ́n ti wá mú fún Ànábì, wọ́n wá mú díẹ̀ díẹ̀ mẹ́fà Ànábì tásìkò bá ti tó. Gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ pátá tá Ànábì ó fi jáde láyé Ọlọ́hun ti mọ̀, ó ti wá sọ sí inú Qur'an. Tásìkò ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan bá ti wá ń tó, wọ́n wà ní kí Jibril kó lọ lè mú bẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Oṣù tó ń sọ Qur'an kalẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ bọ́ máa ka Qur'an bẹ́ẹ̀. Wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam gan yín máa ka Qur'an gan nínú Ramadan, kọ́dà àfa rẹ̀ máa ń wá, wọ́n jọ máa ka Qur'an láàrin ara wọn. Tala àfa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, malaku Jibril, malaika Jibril ni àfa wa Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu oníkànnà Jibrilu alayhi salam, ó ní ẹ̀rí Jibril yalqa nabiyya yín máa wá pàdé ànábì sallallahu alayhi wa sallam fi kulli laylatin min Ramadan, ní gbogbo alaalẹ́ nínú Ramadan. Wọ́n kì í sáyé tábà yìí Jibril ọmọ abalẹ̀ ni ànábì ó ka Qur'an fún òun náà ká fún ànábì tó ká fún òun náà tó ká fún ànábì, wọ́n sì mọ̀rọ̀ ọjà torí ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀ kò gbọ́dọ̀ miss ọ̀rọ̀ yẹn Ọlọ́run fi tún ayé ṣe, ọ̀rọ̀ yẹn Ọlọ́run bàrà fi gáìdì wa. fayudarisu al-Qur'an, Jibril yóò máa wá ká fún ànábì, ànábì náà máa ká fún, ànábì ni máa kọ́ra harifa ládàá tó bá wà ní Qur'an tó ń kárí o nínú Ramadan. Ànábì ni gbogbo ẹni tó bá ka arafi kan minal Qur'an nínú al-Qur'an falahu bihi hasana, àáfún ládàá kan wal hasanatu bi ashri amthaliha, àátún wá sọ ládàá kan di ládàá mẹ́wàá fún, ládàá mẹ́wàá ni wọ́n máa gbà lérí arafi kan tó bá ka. Bismillahir Rahmanir Rahim, lẹ́yìn ìgbà tó kí àsùbá tán tó kàsíkàrù tán ọkàn ní Bismillahir Rahmanir Rahim, ó sì dìde ńlẹ̀ ó sì jáde ọgbà ládàá 190 rewards. Bismillahir Rahmanir Rahim, torí 19 letters lọ́wọ́ bẹ́ẹ̀, lẹ́tà ayọ̀ kan ọgbà ládàá mẹ́wàá. Alif Lam Mim, lẹ́tà mélòó ni yẹ, arafi mélòó ni yẹ, mẹ́ta ọgbà ládàá 30. ọkàn ní Alif Lam Mim lọ́ba jáde ọgbà ládàá mélòó jama ọgbà. Bismillahir Rahmanir Rahim lọ́ba jáde mọ́sálásí ọgbà ládàá 190. inú Ramadan tó wá ní Ọlọ́run ọba aláàtún lè bọ́ multiply rẹ̀. ẹni bá wá ka péjì kan ẹ wọ àjọ tó ti dá síwájú Ọlọ́run, ẹni bá ka isibu kan àbọ̀ ka jùsù kan, ẹlòmíín parí Quran láàrin ọjọ́ mẹ́ta, ẹ wo nítorí wà nù fáìlì ẹ̀ wọ́n wá bẹ wúlé rí ọmọ Quran kàdárọ̀ yìí ó sì ń bẹ láyé, ọ̀wọ́n kò ti dàgbà pé àwọn ọmọ ni ó kù tí wọ́n máa kà yókù. Ramadan wá dé ọwọ́ gbẹni lọ́wọ́ mọ́sálásí, jẹ́ pé tọdún ní náà ni àyèmọ́ Quran ká ọdún ní náà ni ọmọ fún ní tájẹ̀tì pé ọdún tí ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọn náà bá wọn ka Quran. àwa kan bẹ group captain là ń pè nínú àwọn jama wa nínú àwọn àgbààgbà ni àwọn ti retire, àwa ń ka Quran lásìkò itikaf, àwa sọ látọ̀wà nù Quran, bàbá ní gbogbo yín ka Quran èmi wá gbẹ́nu lọ́wọ́, imam lọ́dún tí ń bọ̀ I will read Quran insha Allah ta'ala. lẹ́yìn Ramadan báyìí ọlọ́lẹ̀ gbà fà kan ní wọ́n kọ́ bàbá. Ramadan tó tẹ̀lé bàbá ka Quran Ramadan tó tẹ̀lé o, àmọ́ kò yá bíi tiwa àmọ́ wọ́n kà focus ni. sórí gbogbo oyè téèyàn bá gbà ní ayé tó bá ti mẹ́kànlẹ̀ báyìí kò sí èyí tó wúlò fún ọmọ. o lè jẹ́ professor kí wọ́n fún ọmọ rẹ ní professorship rẹ nígbà tí wọ́n kú pé kọ́ máa jẹ́ ọkọ rẹ. professorship rẹ ó ti bọ́ sómi nìyẹn, doctorate rẹ ti bọ́ sómi, gbogbo ọlá oyè dúkìá tó ní tó bá ti dákẹ́ kò sí kankan tó mú lọ́rùn ní téèyàn máa mú lọ́rùn ní tàǹsẹ̀ kọ́ ọmọ Kùránì ká ọ̀rọ̀ yẹn ní fọkùnrin wa fóbìnrin wa
online madrasa wà nínú àwọn iṣẹ́ tó yẹ ká mójútó ní Ramadan ni kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe. àwọn àgbààgbà nínú àwọn sálàfù sọ́ọ̀lì ẹlòmíì máa ń parí Kùránì 10 adẹ́ni tí ń parí Kùránì 20 Imam Shafi'i wọ́n ní máa ń parí Kùránì 30 ní Ramadan. ìdajì Kùránì lọ́sàn-án ìdajì Kùránì lóru jọ́ kan nìyẹn jọ́ kejì náà bẹ́ẹ̀. àmọ́ gbogbo àtàbàkà wọ́n ní ká má ka wuruwuru o ó ti parí ó ti parí wọ́n ní kó àmì lọ́lọ́ ti ka mẹ́ẹ̀ẹ́dógún mọ́ ni ọmọ ìyá ó ti kẹyọ kan torí bí àwọn sálàfù ṣe ń ka kí wọ́n ṣe kí ni kí wọ́n ka yẹn àwọn fàṣikò lẹ̀ wọ́n ti wá tí wọ́n jẹ sílé tí Ramadan bá ti bẹ̀rẹ̀ kò sí pé wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ti fúlù tí wọ́n jẹ tí wọ́n mu àwọn tó jẹ́ àwọn sálàfù sọ́ọ̀lì tí Ramadan bá ti kú oṣù mẹ́ta ni wọ́n ti fúlù gbogbo tí wọ́n fẹ́ jẹ ní Ramadan gbogbo iṣẹ́ wọn oyè wọ́n stop ẹ̀ wọ́n wà fíṣà la àmọ́ ọ̀rọ̀ gbọ́dá jíjẹ mímu bẹ́ẹ̀ jáde kò jẹ́ ẹni wọ́n bá táwọn náà bá rí ká kọ́lọ́ ń fi àlùbáríkà sí àmọ́ gbìyànjú pé kọ́dà bó ṣe péjì mẹ́ta péjì méjì ó máa kà ní ojoojúmọ́. ẹlẹ́ẹ̀karùn-ún min al-a'mal al-matluba fi Ramadan sadaqatu Ramadan òun náà ni ká pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe sàrà gbogbo wa la máa ṣe sàdákà nínú Ramadan bílíọ̀nù àánú wa yóò máa ṣe ìtìpẹ́ ká mílíọ̀nù àánú wa yóò máa ṣe ìtìpẹ́ ká tàwùsàn ní àánú wa yóò mọ̀ sí yìí tipẹ́ ká ọ̀rẹ́ ní àánú wa yóò mọ̀ sí tipẹ́ ká bí ẹni tí ń gba 10,000 naira bó ṣe fi 10 naira sí sọ́dákọ̀ yẹn ládàá tí ó gbà òun náà ni ẹni tó ní 10 million tó náà fi 1 million sí sọ́dákọ̀ bàbá ṣe mú ọlọ́mọ bá ṣe mú ọmọ bó ṣe rí lára wọn gbà tá a mú iná ìwọ̀n fi fún wọn reward èyàn lè fi 1,000 sí sọ́dákọ̀ kọ́jẹ́ pé òun àtẹni tó fi 1 million sí sọ́dákọ̀ ìyẹn reward kan náà ni wọ́n gbà lọ́dọ̀ Allah. kọ́lá ń gbà mí ẹni tó fi 1 million sọ́dákọ̀ yẹn ó lè má gba aládá tó ní 1,000 yẹn ó lè má gba aládá tó ní 10,000 yẹn torí pé bí ọlọ́run dẹ̀ lára dé 10 million ẹ̀ka yẹ kó mú 50 million lẹ́yẹ kó mú nǹkan ń bẹ lọ́wọ́ àwọn èèyàn fa ọlọ́run mọ̀ kó nǹkan sọ́wọ́ àwọn èèyàn kọjá dáhùn sọ yìí a sọ̀rọ̀ Amẹ́ríkà sọ̀rọ̀ Mọ́kà o nílẹ̀ wa nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá wa yìí ọlọ́run kí àwọn èèyàn wọ̀nyá lóṣù kò máa ń yẹ ṣáà òbí kéré ìsà ẹlòmíràn mọ iye mílíọ̀nù tó ní mọ́ àmọ́gbà tí ò sí orientation ní mọ́sálásí kò ságbọ́yé kò jẹ́ kí wọ́n lè máa ṣe sọ́dákọ̀ yẹn bó ṣe yẹ kí wọ́n ṣe àfàwọn kọ̀ọ̀kan àwọn tí wọ́n ń ṣe náà ọlọ́run mọ̀jẹ̀ ọ̀dáwọ̀ rẹ̀ dúró àwọn tí ò tí ì máa ṣe kọ́lọ́ mọ́sàájà wọn náà lè máa ṣe sórí Ànábì ní ittaqin nara walau bi shiqqi tamra Ànábì ní bẹ̀rù iná ọlọ́run ìbá jẹ́ pé làbídùn ìbá jẹ́ ẹ̀la làbídùn ẹyọkan ọwọ́ là sí méjì ìbá jẹ́ ìdajì ẹ ló fi ṣe sọ́dákọ̀ kọ́lọ́ mọ́jẹ̀ ọwọ́ náà Ànábì ní tọ́ba ní má gbàgbé láti ṣe sọ́dákọ̀ pẹ̀lú ẹ̀ sẹ́mi àtàwátà àjòkó lẹ́yìn sìn á ní làbídùn wóró kan jẹ̀mọ́ Ramadan wa lọ́mọ lọ́wọ́ ọwọ́ à ń retí pé àwọn bàbá olówó ni wọ́n bá wí ọ lágbára báàgì pé wọ́ta kan tọ́wọ́rà lọ mọ́ṣáláṣí ọ̀sán mẹ́wàá ní jojoojúmọ́ ọ̀sán mẹ́wàá ní sálárì ẹ̀ ọjọ́ sì ń lọ́mọ lọ́wọ́ Ramadan tí à ń gbà yìí tóun bá ti lọ ọlọ́run ọba aláwọ̀ ọmọ ọbẹ̀ lọ́n kọ́lọ́n jíbi tó sojú ẹ̀ nì ẹ̀yìn tó bá ti ṣiṣẹ́ rẹ̀ òun lọ nìyẹn àwọn tó ti sáwájú àwọn ti gba wájú nìyẹn lọ́kùnrin wa lóbìnrin wa ẹ jẹ́ ká ti sọ́dákọ̀ nínú Ramadan afọ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní káàna Rasulullah sallam ajiwada nas ó ní anabi ló tọrẹ jù láàrin wa káàna ajiwada ma yakunu fi Ramadan ó ní kọ̀ wá sẹ́ni tó tọrẹ tó anabi nínú Ramadan anabi máa ń bùyàn ní nǹkan ní Ramadan bí wọ́n ṣe ń dé sọ́dọ̀ rẹ̀ ni wọ́n máa fọn ká bí wọ́n ṣe ń kó fún ni wọ́n máa kó fún yàn bí wọ́n ṣe ń bùn ni wọ́n máa bùn àwọn èèyàn kò sẹ́nìkan ní Madina ní àwọn tálíkà tí kò ní máa retí pé anabi fẹ́ ràn yàn débi afẹ́ ìrún sí anabi láìpẹ́ gbogbo wọn ni ọrẹ ọwọ́ bẹ̀ nítorí pé àsìkò yẹn àsìkò tí Ọlọ́run ọba Allah fẹ́ ṣàánú ni Ọlọ́run sì ní ṣàánú ẹni tí ì ṣàánú gbogbo ẹni tó bá fẹ́ rà ní Ọlọ́run kó máa ṣàánú àwọn èèyàn àwọn olówó ńláńlá láwọn ilẹ̀ Lárúbáwá tó bá di nínú Shaban wọn ó ti kọ chẹ́ẹ̀kì lọ sí àwọn eatery gbogbo àwọn Mr Biggs yẹn èyí tó wà lọ́dọ̀ wọn wọ́n ti kọ chẹ́ẹ̀kì lọ síbẹ̀ $1 million $1 million
billions of naira jama, millions of naira. Gbogbo àwọn tó jẹ́ MD àwọn ilé oúnjẹ yẹn wọ́n ti máa receive checks láti inú Shaban for the month of Ramadan. Indi bí aago mẹ́fà báyìí wọ́n wá trailer jáde ní company yẹn ni wọ́n ń lọ àwọn mọ́sálásí nìyẹn wọ́n ti package sínú páálí package yẹn lágbára díẹ̀ jama. Adìẹ ní rice ní omi ní juice fruit tamuru wọ́n tún wá fi igi ìtayín síbẹ̀ igbe tí adìẹ bá ha ọ lé igi tó fi ṣe kíní tó fi yọ. àwọn olówó wa òkú ni wọ́n ń ṣe òkú. Àwọn àfáà tí wọ́n ṣe wá sí sàká fún wọn àti sàrà àwọn náà ò rí wá sí ṣe wọ́n lè ganu sílẹ̀ olókùn ni wọ́n lè ganu bẹ́ẹ̀ ni. Wọ́n wá mọ àfáà sí nǹkan kan nílẹ̀ Yorùbá tó ju alubára lọ. Tẹ́lẹ̀ bí àwọn olówó wa yìí pé àwọn scholars wa nílẹ̀ Yorùbá kílẹ̀ mọ̀ wọ́n sí wọ́n ní they are beggars wọ́n bára ni wọ́n. Àwọn àfáà súnà ni wọ́n ṣe ń gba àwọn olówó yẹn lẹ̀ lọ́wọ́ wọn díẹ̀díẹ̀ sí. They are beggars. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́. Ilé oko máa wò pé ọ́ o ti débẹ̀ ilé ìyàwó wò pé ọ́ o ti débẹ̀ obìnrin lóyún wọn sọ fún pé tẹ́bá ti bí wọn àwọn aláwa sọmọ ló kọ́ o ẹ dákun iṣẹ́ tọ̀gbà lọ́dọ̀ àwọn anábì ọlọ́ni ẹ́. Kọjá káwọn olówó wa ó ní orientation nípa Islam èmi ọ̀yọ́ sàkárí mílíọ̀nù sísè mẹ́lọ́wẹ̀ kọ̀gbọ́ yé yẹn gbé sàká òun bá wọn àfa lóun náà òun náà yàn lọ́mọ́ká kò sì tí ì yọ sàká òun kọ́lé kó fún àfa alágbájá òun lòun kọ́lé fún kò sì tí ì yọ sàká gbogbo tí sọ yé sítórì ni yóò gbàgbó ládàá yẹn lọ́tọ̀ oyé àmọ́ kò ní àmọ́ yóò padà wá jìyà sàká wípé kò yọ sàká torí àmọ́ ń wò pé èló lèyìn máa ń ní tọ́jẹ́ pé èyàn gbọ́dọ̀ yọ sàká rẹ̀ lọ́dún èló lọ́wọ́ nínú ilé ọwà kí ojúbọ sí sàká ti wọ ọ̀bẹ ọwọ́ tó bá ti wọ̀ ọ́ fà yọ ẹ̀kan lọ́dún sí ni gbogbo owó tó ní ló gbé kalẹ̀ yóò wá sẹ́ yóò sẹ́ 1,000 200 yóò máa pín jímọ̀ yóò lòun ṣe sàrà òun ṣe sàrà àmọ́ yọ sàká àwọn ẹni eré nínú Ramadan gan ni wọ́n máa yọ sàká tiwọn torí kí owó yẹ kó lè wúlò fáwọn tálíkà láti fi gbààwẹ̀ lẹ́yìn náà kan lè rí ìlọ́po nínú ládàá gbogbo wa náà tá à ní tó nǹkan ẹ̀já wa náà ná bí pa wá bá ṣe kíni bó ṣe máa ẹ̀yọ́ mayami nínú àwọn sọ́dákọ̀ tó wá ní ládájú nínú Ramadan tí ládàá rẹ̀ pọ̀ gan òun náà ní taftir sa'imin òní ká máa ṣe aláwẹ̀ lẹ́nu anábì ní man fattara sa'ima gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu kana lahu mithlu ajrihi dédé ládàá táláwẹ̀ yẹn ó gbà ńlá fún ẹni tó ṣe aláwẹ̀ lẹ́nu ó fún yàn ní làbídùn kan ládàá tẹni yẹn ó gbà ẹni tó fún làbídùn yẹn dédé ládàá tó gbà tẹ́wọ́n ti fún ládàá làbídùn tán wọ́n wá kọ sínú fáìlì yà wá àwọn ẹni rere àwọn èèyàn dáadáa kọ́mọ̀ jẹ́ àwọn onísìgá oní èyí tó tún mu sìgá tí ń wo fíìmù ní Ramadan wọn ní kọ́ mọ́ fáwọn yẹn náà o àmọ́ gbìyànjú kọ́ wẹ́ni rere torí ládàá tiẹ̀ ó ṣe kiri ládàá tiẹ̀ ó pọ̀. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ládàá tí a fún ẹni tí wọ́n fún nìkan sínú a fẹ́ ẹni tó ṣí lẹ́nu ní ládàá yẹn yàtọ̀ sí ládàá tó ń fẹ́ gbà lérí àwẹ̀ títí ẹ̀ Ànábì ní ghayra annahu la yanqusu min ajri as-sa'imi shay'an àmọ́ ládàá ẹni tí ó gbóúnjẹ ẹni tó gbà sínú lọ́wọ́ yàn tó gbọ́ sàn ní ọgbà làbínú ọgbómi ni Ànábì ní ládàá tiẹ̀ kò ní dín kankan o kò ní dín o yọ gbà ládàá tiẹ̀ ní pérépéré tí ó pé kọ́mọ̀ jẹ́ pé Ànábì gbọ́rọ̀ yìí kalẹ̀ kọ́mọ̀ jẹ́ pé à ń rò pé kọ́mọ̀ jẹ́ pé tí ẹni yẹn bá ti fún wa lọ́sàn ládàá àwẹ̀ wa wọ́n ṣe kí ni wọ́n wá kó sínú fáìlì ẹ̀ tó bá ti rí báyẹn kálí kọ́mọ̀ ní mọ́ọ̀sẹ̀ lọ́wọ́ ni dákun mọ́ mi ẹ lọ́wọ́ mọ́jà rí wàhálà ó yẹ àyọ̀ mú làbídùn ẹ lọ́wọ́ àyẹ̀mí tètè yẹn jú ẹ̀ yí pé ẹni tó jẹ làbídùn náà kò ní ṣe àyẹ nínú ládàá rẹ̀ ó pé péré àmẹ́ni tó sí lẹ́nu sẹ́mọ̀ pé ẹni tí ń gbàwé látàárọ̀ ànábì lo àfẹnú yẹn láti sáré tètè ká mọ́ sí wọn lẹ́nu torí àwọn tí ò ní láàrin wa ẹ wá ohun tó fẹ́ fún wọn ohun tí wọ́n fún wọn padà èmi máa ẹnìkan tó jẹ́ pé gbogbo ní Ramadan yóò ní sars èèyàn 200 ní ẹ máa bá wọn sí lẹ́nu every Ramadan every day ní Ramadan èèyàn 200 ẹni yóò lówó tó ọ àmọ́ gbọ́yé
ládàá mélòó ni ó gbà lójúmọ́ yẹn ládàá 201 yóò gba ládàá títí ẹ̀ yóò tún gba ládàá àwọn 200 every day ni wọ́n ń gba ládàá 201 ara wọn tí wọ́n ń sìn lẹ́nu 1000 per day 1000 ọlọ́mọṣà ṣe wá lólówó tí ń ná ọlọ́mọṣà bọ̀ àwọn náà láṣìírí tá a máa ná ìwọ́n tó nítọ̀ ná ọlọ́run pọ́n ọ lé àmọ́ ọ̀pọ̀n rà rẹ lé ọlọ́run tí wọ́n ń tajà gbàǹjo tó yẹ kó lọ opportunity pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kó fi ra owó díẹ̀ kó fi ra ẹ̀san tó ṣe kí ni ẹ̀san tó pọ̀ ó tún wọ́n kárí bọnú ó ní tẹ́yìn bá ń fáwọn èèyàn nísìnyí sí wọ́n mọ̀ pé àbẹ́yẹn fi ń sóògùn owó ni ìgbò ni Yorùbá fi ọlẹ́ lọ́rùn tẹ́lẹ̀ olówó olólówó ńlẹ̀ Yorùbá tí Yorùbá ó fi lẹ̀ lọ́rùn ṣé Yorùbá lọ fẹ́ mọ̀ wà bọ́mọ̀ sí tiẹ̀ pé àwọn ọ̀rẹ́ rẹ tó jẹ́ àwọn olówó àwọn ọ̀rẹ́ rẹ ẹ̀pà màálù kẹ́ síndẹ̀ rẹpẹtẹ oníkanwá sínú ńlẹ̀ kí gbogbo náà kàn rí beauty of Islam pé àwọn fámìlì mi mo fẹ́ pè kàn sínú ńlẹ̀ nítorí máa ń fa ìfẹ́ láàrin ara ẹni pé àwọn tálíkà tó wà ládùúgbò oníkanwá sínú kí tálíkà ọmọ wọlé olówó ìyẹn blessing ọlọ́ni kó dé pé àwa rí i pé nínú ilé bàbá yìí àwọn tálíkà lọ́wọ́ àmì bẹ́ẹ̀ wọ́n ní wọ́n wá sínú wàláhì ta'ala blessing ọlọ́ni Allah subhanahu wa ta'ala Ànábì ní fa innama tunsaruna wa turzaquna bi du'afaikum Ànábì ní ẹ̀ mọ̀ pé àdúrà tí àwọn ọ̀lẹ àwọn aláìní àárín yìí tí wọ́n bá ń ṣe fún yín yín tètè máa ma yín la lọ́lọ́run fi máa ń bless yín ó pè àwọn olówó láti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ ó pè tálíkà láti ṣe sọ́dákọ̀ fáwọn. nínú àwọn iṣẹ́ tá a ṣe ní Ramadan ẹlẹ́ẹ̀kẹfà a sì ń lọ mọ́kànlá wò wábí ẹlẹ́ẹ̀kẹfà inshallah àdúà fi sahur ká máa ṣàdúà púpọ̀ nínú Ramadan gbogbo àsìkò tádùá máa ń gbà nínú Ramadan lo opportunity láti máa bẹ Ọlọ́run lérí orílẹ̀-èdè rẹ lérí ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ọkọ ìyàwó ẹ àwọn ọmọ ẹ mọ́ fọ̀rọ̀ àwọn ọmọ ẹ ṣeré gbogbo yẹn ní ń tọ́mọ lẹ́ni àmọ́ gbogbo yẹn kì í jèrè ọmọ wàhálà yẹn ti pọ̀ nílé ayé débi pé ó ṣe wàhálà bí ó ṣe kéwú ó ṣe wàhálà bí ó ṣe kàwé ó ṣe wàhálà bí ó ṣe kọ́ṣẹ́ èèyàn rajà ńláńlá jẹ̀mọ́ nígbà padà di lọ́wọ́ ìgbẹ́ yóò rí i pé ẹni tó fi síbẹ̀ ó ti gbówó ẹ lọ. àsìkò tí a lò lọ́wọ́ ìyá bùkátà dùà wọ́n ní àdúrà máa ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù sọ́ọ́lẹ̀ wọ́n ní gbogbo ohun tí ó bá ti gbà nínú àdúrà wọn wọ́n ní wọ́n máa ń rìsáàfù rẹ̀ tí Ramadan wọn fi ṣe kínní tí Ramadan wọn fi dé tí wọ́n mọ̀ pé Ọlọ́hun Bàálà yóò gbàdúrà wọn nínú Ramadan. àyà tí ń sọ̀rọ̀ nípa Ramadan ibẹ̀ lọ́lọ́run ti ní wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i iza da'ani Ọlọ́hun Ọba ni wọ́n wá béèrè lọ́wọ́ wa Nabi sallallahu alayhi wa sallam nípa sẹ́mi Ọlọ́run jìnnà ni àbí mo súnmọ́ sọ fún wọn yìí pé mo súnmọ́ yín o yín sì máa dáhùn gbogbo ẹni tó bá ti pè mí yín máa dá lóhùn. wọ́n ní nínú àyà Ramadan àyà àwẹ̀ lọ́lọ́run ti sọ ọ̀rọ̀ tí mo sọ yìí ìtumọ̀ ni pé àdúrà so mọ́ Ramadan. Ànábì ní lis-sa'imi inda iftarihi da'watun mustajaba. Ànábì ní gbogbo ẹni tí bá ń sínú lásìkò tí bá ń sínú lọ́wọ́ àbí tọ́sẹ̀ sínú tán gbàrà Ànábì ní ó ti ní opportunity kó ṣàdúrà kọ́lọ́hún sì gbà á ọjẹ́ làbídùn báyìí Ọlọ́run musa ìsànú mi ọkàn ọgbọ́sọ̀sẹ́nu tó fà á mú báyìí Ọlọ́run musa sọ̀rọ̀ mi rọrùn ó mímú ó sì sínú tágbàrà báyìí kọ́ tẹ́wọ́ kọ́ ṣàdúrà Ànábì ní gbogbo ẹni tí bá ń ṣàdúrà nígbà tó sínú tágbàrà Ọlọ́run bá aláwọ̀ gbàdúrà rẹ̀ àti gbogbo àwọn àsìkò tádùá máa ń gbà náà. ẹlẹ́ẹ̀keje ijtinabu kulli ma yaqda'u fi sawm nínú àwọn iṣẹ́ tá a mójútó nínú Ramadan táwẹ̀ wa tí ó fi ní tẹ́wọ́gbà òun ni ká jìnnà sí gbogbo àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí kò bà àwẹ̀ jẹ́ àmọ́ ó rìdíùsì ládàá àwẹ̀. ara ẹ̀ náà ni al-kadhib kéèyàn máa parọ́ al-ghiba kéèyàn máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa tí wọn náà sì fẹ́ kán sọ̀rọ̀ nípa tiẹ̀ náà bẹ́ẹ̀. an-namima kéèyàn máa sọ̀rọ̀ fáwọn èèyàn méjì láti dàrí wọn rú kéèyàn máa gé lẹ́kṣọ̀ ó gé lẹ́kṣọ̀ kò ní rú kò lérí ọkàn fa tó fẹ́ fa fàyọ ọdẹ fún táìtù ọdẹ kọrúkọ síbẹ̀ pé lágbájá àfa àbáyé ní báwí nínú Ramadan àfa àtọ̀hún òun ọmọ pé nǹkan kan ti ń lọ nígboro ní wọ́n bá pè é pé ẹ dákun mo ti sẹ́ni kíní kan sí WhatsApp yín ẹnìkan ti fún yín rọ́dù
lòun bá ṣe lọ́ba bọ́ orúkọ rẹ̀ mẹ́gbàgàdà ẹni títí ń sọ̀rọ̀ ń sọ tiẹ̀ lọ ní kọ̀dákọ̀ afáyẹn ọ̀daràn tó jòkó mi kọ̀ǹpútà yẹn ní dá wàhálà yẹn lẹ̀ tó rẹ̀ pé òun promote Islam ó dẹ̀ fún táyítù ó dẹ̀ sọ ẹni tí wọ́n ń bá wí ẹni títí ń sọ̀rọ̀ ọ̀dákọ̀ ẹni kankan ó sì bẹ̀rù Ọlọ́run tọ́yìn náà wá gbọ́ kò lè jẹ́ sàrì mọ́ ara rẹ̀ ọ̀balẹ̀ mọ́ ọ̀tọ̀ ni tó náà fẹ́ sọ níbi wá àtijọ́ kejì lọ́ba tamọ́ kejì ẹ̀ ẹni tó dá wàhálà yẹn lẹ̀ ó lè láwẹ̀ o àmọ́ wọ́n lè má fún ju 5% ní 100 lọ ó lè sọ̀rọ̀ ìyálé fún ìyàwó àbọ̀ ń sọ̀rọ̀ ìyàwó kan òun lè sọ ọlọ́dọ̀ ìyàwó kejì òun lè bá jẹ́ ó sì tó bẹ̀ kọ́ sọ lójú ẹ̀ yọ̀ọ̀dà ká jìnà sí gbogbo àwọn iṣẹ́ burúkú yẹn Ramadan tó ní mí tó ní ládájú Ramadan tá a gbà pẹ̀lú ojú wa tá a gbà pẹ̀lú etí wa tá a gbà pẹ̀lú ẹnu ojú rò ní wòwò kú o etí rò ní gbọ́gbọ́ kúgbọ́ ẹnu rò ní sọ ìsọkúsọ ara rẹ bọ́dì rẹ ò ní fi jà ò ní jà. anabi sallallahu alayhi wa sallam anabi ní malam yada kawla zuri gbogbo ẹni tí ó bá máa fi irọ́ èké kawla zuri kéèyàn máa jẹ́rìí pé ó sojú mi nǹkan báyìí ó dá mi lójú pé lágbájá ló ṣe irọ́ ló ṣe ń pa anabi lẹ́ni tí ó bá fi lẹ́nu Ramadan wal amala bíi ó tún wá ṣiṣẹ́ lérí tí ń sọ yẹn wal jahala kò sì fa ìmọ̀ kan lẹ̀ falaysa lillahi hajatun fi an yada'a ta'ama wa sharaba ìfi oúnjẹ ẹlẹ́ àtomi tó fi lẹ̀ yẹn Ọlọ́run ní bùkátà sí nítorí ta ní bùkátà sí nínú àwẹ̀ tí ń gbà yẹn gan ó ní ìbẹ̀rù Ọlọ́run ó ń gbà àwẹ̀ kò sí ìpayọ̀ Ọlọ́run lọ́kẹ̀ àmì tẹ́yẹ fi mọ̀ pé àwẹ̀ tó ń gbà da ó ní kó máa gbà àwẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pé kíní mo wò kíní mo gbọ́ mo ṣe ẹni tí fi wáyọ̀ ní Ọlọ́run àmì pé àwẹ̀ yẹn nítumọ̀ nìyẹn àmọ́ tí wọ́n dé pé inú Ramadan náà ló tún wá ń ṣe gbogbo àwọn eléyìí á jẹ́ pé ládàá àwẹ̀ yẹn ọmọ adékù jọjọ òun wo fíìmù nínú Ramadan òun wo dírámà nínú Ramadan TikTok àwọn comedians nínú Ramadan wọ́n rẹ́rìn ẹlòmíà nítorí pé káwé ọmọ bá gbòòun lòun ṣe ń wo fíìmù Quran bẹ tó yẹ kọ́ka olóhùn gbọ́ lárúbáwá ṣé kò sí translated Quran nílẹ̀ tó máa kà tó máa fi gbọ́n tí Ọlọ́hun bá rẹ̀ ń bọ̀ sọ wọ́n ní tó bá fẹ́ mọ́ ṣàdúà wọ́n ní tó bá fẹ́ bọ́ Ọlọ́hun bá sọ̀rọ̀ mọ́ ṣàdúà tó bá fẹ́ kọ́ Ọlọ́hun bọ̀ sọ̀rọ̀ mọ́ ka Quran ìsá àdàtà an tukallima rabbaka fad'u Allah tó bá fẹ́ bọ́ Ọlọ́hun bá rẹ̀ sọ̀rọ̀ mọ́ ṣàdúà wa idha àdàtà an yukallimaka rabbuka faqra al-Qur'an tó bá fẹ́ ká Allah bá sọ̀rọ̀ sí Quran kọ́ mọ́ ká wọ́n náà ra Quran translated ní tó bá ti gbọ́ lárúbáwá ọ̀rẹ́ ma kí ni túmọ̀ yẹ kí ni Ọlọ́run sọ nínú súra yìí nínú àyà yìí tí wọ́n náà fi ma torí mẹ́sẹ̀jì yẹ kìí ṣe fáwọn afá nìkan wa ma arsalnaka illa rahmatan lil alamin wa ma arsalnaka illa kaffatan lin nas Ọlọ́run náà nẹ́bí sí gbogbo aládé gbọ́dọ̀ gbọ́ mẹ́sẹ̀jì yẹn ẹni ọba wa mọ lárúbáwá yóò mọ ka òyìnbó àbí yorùbá látara bẹ́ẹ̀ kábíyèsí lérí àwọn nǹkan tí ó dá nínú Ramadan kábàgọ́ kadà pẹ̀lú obìnrin olóbìnrin kódà kí Ramadan tó dé kò tó dánú Ramadan ló fi jẹ́ pé kíní tí máa ń jáde tí máa ń yọ yẹn tẹ́yìn bá jòkó tóbìnrin àbí yẹn ń wò kú yẹn kọ́ bá wẹ̀ jẹ́ àmódíládà wẹ̀ rẹ̀ kù nígbà wọn ni kò ṣe kó sún fún ìyàwó rẹ̀ lọ́sàn Ramadan lọ́wọ́ wa sún mẹ́ni tí èsì ìyàwó rẹ̀ lọ́sàn Ramadan àpẹẹrẹ pé yòó ní má nìní kárí ọkùnrin kí ìyàwó jòkó lẹ́yìn rẹ̀ àbí kó jòkó lẹ́yìn ìyàwó kọ́ wa ní torí pé ọ̀kadà ló máa ń gùn tẹ́bátì ló ń tọ̀ wọn kò sáàmì bẹ̀rẹ̀ Ọlọ́run lára rẹ̀ Ọlọ́run sọnù Kùránì pé ẹrẹ́jú nínú ká rẹ́jú àti ká fara kínra èwo ló burú jù aláwa ní ọ̀sọ̀ ayàkẹ́ látòkè fún wa kullil mu'minina yaghuddu min absarihim Ọlọ́run ní ẹrẹ́jú ayà wá látòkè Jìbìrìlù ló mú wá fà nábì Ọlọ́run tó wá bá àwọn ordinary person sọ ó ní kullil mu'minin àwọn tó ti ní àkídà tó ní ìmánì sọ́lọ́run Ọlọ́run bá ní tí wọ́n bá fẹ́ kí ìmánì ó bàjẹ́ ká máa rẹ́jú wọn nígbà Ọlọ́run sọ àyà kalẹ̀ nítorí ká máa rẹjú bóò ló ṣe wá sọ pé ká máa fara kí ìyàwó tọ́ èyí láti jìnnà sí tó bá ní pé kọ̀ǹdíṣàn ni àwọn kan bẹ nú ayé tẹ̀jọ́ ń gbáyé láti jọ́ táwọn ti gbọ́ yé wọn ò gun ọ̀kadà pẹ̀lú obìnrin wọn ò gun ọ̀kadà pẹ̀lú ọkùnrin wọn lè ń gbáyé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters yọ nà mọ́ ọ̀kadà báyìí ń lọ nìyẹn ibi tó yẹ kó fẹsẹ̀ rìn ibi tó yẹ kó wọ mọ́tò lọ irọ́ ọ̀kadà ló máa yá bọ́lọ́kadà yẹn bá wá gbé kalẹ̀ síwájú ilé wọn tọ́lọ́kadà wá ní ẹ̀dákẹ́ fún mi ń ṣá wọ́n gbé ṣá jáde ọlọ́kadà jòkó ọwọ́ ní kí yájì àkọ́ wá jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn yóò ní orí yín ò pé ní sórí yín ò dàrú ni tí èsì pé orí yín dàrú kí ló ń ṣe yín kí n jòkó lẹ́gbẹ̀ẹ́ yẹn báwo ìyẹn ẹgbẹ́ tá ló ti jòkó tó fi dé
èyí kó jókòó ní lérí chair pẹ̀lú rẹ níwájú lẹ́yìn ó ti di haram, èyí tẹ̀ ń bá bọ̀ èyí méjèèjì kí lòun. ẹ jẹ́ lọ lè bẹ̀rù Allah subhanahu wa ta'ala, especially nínú Ramadan. láwọn chaati pẹ̀lú àwọn obìnrin tí ó lẹ́tọ̀ọ́ sí wa, àwọn ọkùnrin ń ṣe, obìnrin náà ń ṣe, òní dáa kéèyàn tó máa ń ṣe yẹn ní Ramadan. wọ́n lẹ́yìn tí wọ́n ń ṣẹlọ̀ ní Ramadan nígbà tí ń ṣẹlọ̀ ní ọjọ́ àlùkìyámà tó ti rí iná lọ́kàn báyìí. Ọlọ́run ló ń fẹ́ fèrè jìn ọ́ ọdẹ tó ń ṣẹ̀, èyí tó wà nílẹ̀ gan wọn ò tí kò kú ó tún ṣe bí lásìkò tó ní ọlá, àsìkò àforíjì. Facebook wa jama, ẹlòmíì ò lè rí Ramadan gbà bá a ṣe fẹ́, bọ́lọ̀ ṣe fẹ́, àfi kọ́kọ́ gbé iPhone yẹn síbi kan náà kí Ramadan fi parí, kọ́ wá normal phone kan tí wọ́n máa lò ó náà máa rẹ̀ wípé ó ti wà addicted débi pé kò sí tó bá ti sí fún báyìí ní ti Ọlọ́run bọ̀ fẹ́ ní ọmọ wò ń bẹ̀ àbí ní ọmọ ṣe ń bẹ̀. wọ́n tán rẹ̀ bọ́bá kú sí fóònù rẹ̀ ò ní bọ̀wọ̀ sáré, ẹlòmíì ní ọmọ lò àmọ́ ọ̀nà tó ti dáṣẹ́ Ọlọ́run ìwọ̀n ń gbé lọ́rùn yẹn. ọlọ́mọsá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá dójú báyìí lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ànábì ní aṣọ́yàmù júnà, ànábì ní ẹ̀rí àwẹ̀ yóò máa di yín lọ́wọ́ o. ló fi jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ gbìyànjú kẹ́ á jẹ́ káwé ó dí wa lọ́wọ́ láti máa ṣe Ọlọ́run ọba wa. ẹlẹ́ẹ̀kẹjọ adáwòl umra fi Ramadan, gbogbo àwọn tọ́lọ́run ọba aláàbá fún ní agbára owó kán gbìyànjú kán lọ́wọ́ múra nínú Ramadan. àbáyé tí ń gbèrò wọ́n fẹ́ lọ, Ọlọ́run mọ́sá sírọ̀rùn kí mi náà lè lọ, Ọlọ́run mọ́sá sírọ̀rùn kí wọ́n náà lè lọ. mọ̀ pé àwẹ̀ ti dé, wọ́n ti close flight yìí wà open tó bá ti ṣe kíní, tó bá ti wà, tó bá ní owó tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọmọ ìyá mi, tó bá ti ní passport lọ́wọ́, láàrin Ramadan kù díẹ̀ yìí ọba ara rẹ̀ ní Kaaba. Ọlọ́run sá fún ọ ní owó aláàlí tá a máa ná sójú ọ̀nà Ọlọ́run. wọ́n múra nínú Ramadan, ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá àwọn ti síjú síbẹ̀ yẹn ti pẹ́, àwọn Yorùbá wa ní kọ̀ọ̀kan nígbà táwọn afáà súnà pọ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ ń síjú síbẹ̀ díẹ̀díẹ̀, Haúsá ti síjú síbẹ̀ yẹn ti pẹ́. nígbà táwa wà ní ọ̀hún Ramadan dé báyìí àwọn Haúsá ọmọ balẹ̀ ni, tìyàwó tọmọtọmọ, òkú làwọn fowó ti wá ṣe àti bẹ́ẹ̀dẹ̀, wọ́n sọ owó lófò kó lóun ṣe bẹ́ẹ̀dẹ̀, wọ́n kọ́ sí àwọn kiri yó, tí wọ́n sọ ọmọ pé bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ní Islam. lọ́wọ́ ti jí láàárọ̀ náà lọ́wọ́ dúpẹ́ pé Ọlọ́run bá jí ọ, ìwọ ti dúpẹ́ fọlọ́ nìyẹn, ó bùkátà kọ́ ọmọ tó máa celebrate ọjọ́ bí ẹ̀ mọ́, jojoojúmọ́ tó bá ti kú lérí bẹ́ẹ̀dì lónìí alhamdulilayi ṣe àyànná àbí bàdà máa má tàdáwọ̀ ilé inú sùúrù, Ọlọ́run mo dúpẹ́ mo tún jí lé ní o, ọjọ́ kan tún lé o every day lọ́wọ́ dúpẹ́ fọlọ́, not in yearly àbí lẹ́yìn 4 years 5 years. àwọn olówó Yorùbá ó yẹ kí ká lè kó wọn sínú hall kan ká ṣe sẹ́mínà fún wọn, tí wọ́n bá lè wá wàláhì wọ́n padà dúpẹ́. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò ní wá, wọ́n ti mọ̀ pé àwọn àfa pè wá, àwọn àfa wọ́n fẹ́ tọrọ bára ni, they are beggars. ló fi jẹ́ pé gbogbo àfa tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run kó lè wáṣẹ́, bọ́ọ̀ bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ara sẹ́ni tí o bá tó wá bísíǹnẹ̀sì tó lágbára tó máa ṣe tó fi máa rí òdodo báwọn yẹn sọ. tí olówó bá ti di pé o ní bùkátà sówó tó wà lọ́wọ́ òun yóò tẹ́tí sí ìtọ́fẹ́ sí kínní ìtọ́fẹ́ báwọn sọ. àmọ́ tó bá ti fura yí pé ó fẹ́ gbé bùkátà fún un ni, ó fẹ́ gbé bùkátà wa ni, bí wàá sí òkú sí òkú kọ́ da tó kó dùn tó yọkàn ni mo ti gbọ́ gbogbo tẹ́ sọ ẹ má wọrí ṣe bí àkáǹtì yẹn the same àkáǹtì tẹ́ lọ yẹn náà ni àbí gbogbo tó sọ yẹn ó ti gbà sẹ́gbẹ́ kan àní ìwọ kan fàáyà kún tiẹ̀ ni you are all beggars. o lè rí olówó ṣe wáàsí fún àfi tó bá kájú kù ní dúkìá rẹ̀ ló jẹ́ káwọn àlùfáà ẹni tó bá sì ní definitely yóò wá bí ó ṣe ní tó bá dẹ̀ tí ní wọ́n máa tọrọ bára ni kò sí kẹta ìkẹta ló lè kọ́lọ́mọ jàjà kọ́lọ́mọ sì ṣe wá lálùbárà. al-ulama warathatul anbiya àwọn àlùfáà àwọn ni àrólé àwọn ànábì Ọlọ́run ọ̀nà tá a máa fún àwọn ànábì Ọlọ́run ọba oye òun náà láà máa fún síìtì wọn yẹn a ní gbé wọn sípò ànábì Ọlọ́run àmọ́ ọ̀nà yẹn a máa fún wọn pé wọ́n jòkó lérí àga àwọn ànábì Ọlọ́run. umura lílọ ó wà nínú àwọn iṣẹ́ Ramadan ànábì ní umura tó ń fi Ramadan ànábì ní umura tẹ̀yìn bá ṣe ní Ramadan ta'dilu hajjata ànábì ní ó ṣe déédéé pé yẹn ṣe hajj
wa fi lafz akhar anabi ní ta'adilu hajjatan ma'i ẹni bá ṣe umura nínú Ramadan bí ìgbà tó ṣe hajj pẹ̀lú mi anabi Muhammad bí ìgbà tó ṣe hajj pẹ̀lú mi ìyẹn wàá gbádìí sí ara rẹ̀ wà balẹ̀ mọ́ pé kó wọn fi owó díẹ̀ kó wọn fi gba ládàá tó ṣe kíní ládàá tó pọ̀ ẹni mọ́ yàwọn ìbádà tá a máa ń ṣe tọ́jú pé ẹnu lásán ò ṣe àbí kéèyàn kún nǹkan jáde lápò àwọn tó bá ní nǹkan lápò ni wọ́n lè rí ìbádà yẹn ṣe zakati ń sìn tálíkà ò lè ṣe ìbádà yẹn à ń lọ hajj à ń lọ umra tálíkà ò lè ṣe àmọ́ tálíkà náà láwọn ìbádà tó náà máa ṣe tọ́jú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó náà wọ́n ṣe kíni wọ́n sábà ṣe olówó mélòó ní dìde lóru ẹni tó ti dé lágo méjìlá àbọ̀ tó ti sùn lọ àbá wọn kọ̀ọ̀kan nínú ayé nídìí bẹ́ẹ̀ ó múra lílọ kí náà pè ní ó múra òun pè less hajj òun náà ní kọ́ láníyàn pọ̀ fẹ́ ṣe iṣẹ́ hajj kọ́ wọṣọ ihram ìwọ́tọ̀ jẹ́ ọkùnrin ní mikot obìnrin ò láṣọ ihram tiẹ̀ kó náà láníyàn ní kẹ́ẹ̀ tó dé mikot lẹ́ẹ̀tì láníyàn yẹn kẹ́ẹ̀dẹ̀ dé Kaaba kẹtawaf ẹkẹrẹ ka méjì lẹ́yìn maqam Ibrahim ẹsẹ̀ Safa àti Marwa lẹ́bàá gẹrun yín àbẹ́ fárí yín lọ́bàá tán tí a bá sí crowd láàrin 1 hour ó ti parí umura àwọn olówó wọn a máa dé sí Maka ní Alamisi nínú àwọn Haúsá oye yọ̀ọ́dẹ̀ kíjímà oye wọ́n sì ń kíjímà tán lálẹ́ Sátọ̀dé láàárọ̀ ó ti dé Kánò ó ti wà Maiduguri nídìí bẹ́ẹ̀ mọ́mọ́ olówó kan lẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ pé tí Ramadan bá ti di 20 òun àtàwọn ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn ọmọ bíi 25 wọ́n lọ nìyẹn every year ó sì tọrọ kọ́lọ́hún sí wọ́n náà bẹ́ẹ̀ àbáwọn fújì lọ́mọ náwó fún àwọn kéwà àtàwọn pàṣọ àbí ọlọ́run níjọ́ wà náà àwọn àtàjò gólẹ̀ ayé ti dàrú débi pé àwọn ọ̀dọ́ tí wọ́n ní owó lọ́wọ́ wọn mọ́ bí tá à ń náwó sí àyíngbà àfa àbáṣe ti ń náwó fọlọ́rin ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ti dàrú nìyẹn nígbà àfa tó kéwù ti ń ṣe wáàsí fáwọn èèyàn tí wọ́n ń ná olórin lówó ẹ wo bí tí ọ̀rọ̀ ìsìlámù ti dàrú dé ńlẹ̀ Yorùbá àwọn limufsidun àwọn tí wọ́n ń ba ayé jẹ́ àfa tó ṣáájú àwọn muslihun àwọn tó ń tún ayé ṣe àtàyé ṣe àfa yín wọ́n ń sọ̀rọ̀ àbáyé jẹ́ olórin wọ́n wá nára wọn lówó àwọn pípù yẹn wọn mọ tí wọ́n ń ṣe ní Islam tá à ń ṣe gan kò yé wọn ẹni tí ń ba ayé jẹ́ àtẹni tí ń tayé ṣe bóun ni wọ́n ṣe fẹ́ dọ̀rẹ́ kí lẹ́yìn wá lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba aláàkọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹsàn ihyawu laylatil qadr wal qiyamu fiha nínú àwọn iṣẹ́ tá a ṣe ní Ramadan tó dẹ̀ pàtàkì jùlọ òun ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa retí òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan òru mẹ́wàá yẹn tóbi gan nítorí ó tóbi ni pé Ọlọ́run fi òru kan sáàrin ẹ̀ ẹnìkan kan wàá mọ̀gbà tí ó jẹ́ àyèmọ̀gbà tí ó jẹ́ yẹn yóò wá fún wa ní agbára láti ṣe iṣẹ́ ní gbogbo òru mẹ́wàá yẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní tí Ramadan bá ti pé 20 báyìí látòru 21 Ànábì kò kí sùn púpọ̀ mọ́ yóò so ṣòkòtò rẹ̀ tí ó ṣe kíni tí ó lé shaddam izara wa ayqadha ahla yóò sì máa jí gbogbo àwọn ìyàwó rẹ̀ ní gbogbo òru yẹn ẹ dìde ó lè jẹ́ ni ó lè jọ́la ó lè jẹ́ ni ó lè jọ́la òru yẹn kò sẹ́nìkan tó mọjọ́ yẹn àfọlọ́ nìkan Ọlọ́run fi pamọ́ sínú òru mẹ́wàá yẹn kálíbà ṣe wàhálà fún gbogbo àwọn òru torí àwọn ọmọ èèyàn tí wọ́n ti sọjọ́ yẹn fún wa ìjọ yẹn nìkan láti kíni làwọn atajẹ́sì ìjọ yẹn nìkan láti nàró òru yìí wọ́n ní ìtọ́jẹ́ súnà tá a máa ṣe ń bẹ̀ òun náà ní ká máa ṣe náfìlà ní gbogbo òru yẹn bí pàwọ́ bá ṣe ká a mọ́ ó lè má jẹ gbogbo ẹ̀ látòkè délẹ̀ àmọ́ látẹ̀yìn ẹ̀tẹ̀yìn magribi ló ti bẹ̀rẹ̀ títí àlùfájà tó fi ṣe kíni tí ó fi yọ ṣe rí òru yẹn ọmọ ìyá mi tọ́lọ́mù bá ti fi ọ́ ṣe kò ń gẹ̀ rẹ̀ èèyàn kú rire anabi sallallahu alaihi wasallam anabi ni man qama laylatal qadr gbogbo ẹni tó bá ilé dúró ti ṣe náfìlà
ó wá jẹ́ òru Laylatul Qadri ìmánì kùsàrẹ̀ wa ihtisaba ìṣe pẹ̀lú gbàgbọ́ ìsìn retí ẹ̀san gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú náà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nínú ayé ẹ̀ Ọlọ́run pa gbogbo ẹ̀rẹ́ lóru yẹ àǹfààní kan tí ó kọ́kọ́ jẹ́ nìyẹn. àǹfààní ẹlẹ́ẹ̀kejì oye tó bá ṣe kòńgẹ́ òru Laylatul Qadri òun náà ni pé àwọn màláíkà wọn máa sálámà sí salamun aleikum salamu aleikum salamu aleikum wọ́n máa tọrọ àdúrà fún gbogbo ẹni tó dìde lóru. òru yẹn ni kádàrá àkọọ́lẹ̀ téèyàn ó lò lọ́dún kan òru yẹn ni Ọlọ́run stamp ẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ ńlá bí tí ó ṣẹlẹ̀ sẹ́dá òru yẹn ni wọ́n stamp ẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ òru yẹn ni wọ́n máa kẹ́ Allah ni ó ti sọ̀nkẹ́ ẹ̀ òye kéèyàn máa ṣe kòńgé oríire àwọn oore ọ̀tún òru yẹn ni wọ́n ṣe kí ni lọ́lọ́wọ́ pin oore àtàdánwò òru yẹn lọ́lọ́wọ́ pin òru Laylatul Qadri Ọlọ́run bá fi ní fiha nínú òru yẹn yufraku kullu amrin hakim amran min indina Ọlọ́run bá ní òru yẹn láàyè yanjú gbogbo tí ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan títí dọ̀dún tí ń bọ̀ ṣẹlẹ̀ yìí tá ń lò nínú kádàrá wa yẹn sìn òru Laylatul Qadri last year ni wọ́n kọ́ fún wa èyí tá tún lò lọ́dún kan tí ń bọ̀ òru Laylatul Qadri ni wọ́n ṣe kí ni wọ́n kọ́ sọ́wọ́ dáa kó sùn lóru yẹn àmọ́ sọ́dà ó sùn lóòótọ́ àmọ́ wàá bí wọ́n ti lu bàndírì ó wà lọ́dọ̀ àwọn alágbe wọ́n fi ẹjọ́ chairman wọ́n ní child lady father of the day nílẹ̀ Laylatul Qadri àwọn àfáà yẹn tó bá jẹ́ lu sẹ̀ríà ni ó yẹ kán ti máa sà wọ́n sẹ́wọ̀n gbogbo àwọn tí wọ́n mọ́jọ́ Laylatul Qadri yẹn ìgbẹ́jọ́ báyìí ní Laylatul Qadri kò yẹ ká máa gbé àárín wa alákọ̀ọ́kọ́ ni kó purọ́ ni ọ́ announce ìjọ tí o ṣú ọ̀fọ̀n before Ramadan last year ẹnìkan sì ti mú ọjọ́ Laylatul Qadri before Ramadan nínú Shaban ó dẹ̀ gbé pósítà síta ó ní Laylatul Qadri o ọ̀dì 20 kìíní kan báyìí ni káwọn yẹn máa bọ̀ àti ìrosù Ramadan olùtẹ́nìkan kan ọ̀mà wáyé tẹ́ ń dájọ́ àwa dúró lérí pé àwọn bàbá wa bí wọ́n ṣe máa ń ṣe ń jọun kọ́lọ́mùbá kẹ́ àwọn bàbá kọ́lọ́mùbá ṣàánú wọn kọ́ bá ṣàforíjì fún wọn bó ṣe yé wọn máa ń gbà yẹn ni wọ́n ṣe gbé kalẹ̀ kò bá ìsìláàmù mu kéèyàn wọn máa celebrate Laylatul Qadr kò bá ìsìláàmù. ànábì tí wọ́n ṣàlàyé fún wa yìí pé àwọn ọjọ́ tí máa ń lé ẹ tún mójútó àwọn ọjọ́ yẹn òru 21 òru 23 25 27 27 yẹn kó o tún ṣiṣẹ́ tó lágbára ọjọ́ yẹn kó o tún lé òru 29 àmọ́ bá wọlé wọn bá ó lè fi sí 24 o tó bá wọlé ó lè fi sí 26 o àmọ́ gbogbo àwọn ọjọ́ tó bá lé kọ̀ọ̀kan yẹ ká jẹ́ àdúrà wọ́n tó ṣe kínni kó tún pọ̀ tó bá wá dìde ní gbogbo àwọn òru mẹ́wẹ̀ẹ̀wá yìí tó bá wá dé Ramadan èmi rọ̀ balẹ̀ pé alhamdulillah ó ṣe kò ń rí òru Laylatul Qadr ọmọ ìyàwó bá yẹ kọ́ kọ́lẹ̀ kó list ẹ̀ nífa ọlọ́run bá mọ́sá ṣe nǹkan báyìí fún mi ọlọ́run ṣe nǹkan báyìí fún mi àmọ́ àlìjánnà ni kò fi sí number 1 o kó tó kọ owó kó tó kan kíni jama owó yìí náà ni ọlọ́run mọ́sá fún wa lówó àlìjánnà ni kọ́kọ́ tọrọ àlàáfíà ara ó lè list ẹ̀ sí inú ìwé kọjá pé gbogbo òru yẹn nígbà tó kún wàdí ọ̀jẹ̀ bó ṣe lánàá ni ló ṣe léni ló ṣe lọ́la ló ṣe lọ́tùnla àwọn ọmọ mi àwọn ìyàwó mi iṣẹ́ mi kíní kan ìwáyàwó ìwọ́kọ ìwọ́mọ ọlọ́run ọba ààrẹ ń ṣe mí gbogbo tó bá ní bùkátà tó síwájú ọlọ́run tó bá lè wí lóru rẹ̀ láti kọ́ni ọlọ́run gbà torí òru yẹn ọlọ́run bá ń retí àwọn tó fẹ́ béèrè nǹkan kó wọ́n fún wọn ọlọ́run bá ní Laylatul Qadri ọlọ́run bá ní òru Laylatul Qadri yẹn khayrun min alfi shahr ìbáàdà tẹ̀ ń ṣe ń bẹ̀ ó lóore ju ìbáàdà tí ẹ bá ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù nígbà tí wọ́n ṣe wọ́n ní 83 years 4 months ìbáàdà tẹ̀yàn ṣe ní 83 years 4 months àti ìbáàdà tẹ̀yàn ṣe ní òru Laylatul Qadri òru Laylatul Qadri kò ju bí 10 hours lọ 10 hours yẹn ọwọ́ á dìde ọkọ ọmọ Laylatul Qadri àbí ọ̀dọ̀rábà bàndírì kẹsẹ̀gbọ́n lu bàndírì kẹsẹ̀gbọ́n jó
man qama laylatal qadri àdébìlẹ̀ tó bá ilé dúró lóru laylatal qadri tí ń ṣe náfìlà wọn ní ká máa ṣe wọn ní ká ṣe ránu tọ́lọ́wọ́n bá wá sànú ẹ̀ tọ́ wá láǹfààní láti sin Ọlọ́run ọba ní àwọn 10 hours tá a sọ yẹn wọ́n fún ní ládàá tó ju ní o ládàá tó ju ẹni tó ṣe ìbáàdà 83 years 4 months lọ ìmọ̀ bọ́yá ń sùn ìbáàdà 10 hours ọwọ́ àgbà ládàá tó ju ládàá tẹ́ni tó sin Ọlọ́run ọba fún ẹgbẹ̀rún oṣù bóòlù yẹn sọ wá mẹ́sòrò yẹn bẹ́ẹ̀ bá mẹ́sòrò yẹn nǹkan ti bá yẹn nù ayé bàbá kan bẹ tí ń sin Ọlọ́run fún 83 years 4 months ẹ wo ọjọ́ tó fi sin Ọlọ́run ọba nínú ayé yóò ti hewu náà kán wá ní ìbádà tó ṣe fún 83 years yìí àti ìwọ tó ṣe ìbádà ní 10 hours lórí láti kọ́ dírí ìbádà tiẹ̀ tún lóore ju tiẹ̀ lọ ládàá tó gbọ̀ ó ju tiẹ̀ lọ wáyé tó wá ń sùn bẹ́ẹ̀ náà ni síkìrì tó bá ṣe ó ní ládàá ju síkìrì 84 years lọ àdúrà tó bá ṣe ó ní ládàá ju ẹni tó jókòó àdúrà fún 83 years lọ gbogbo sọ́dákọ̀ tó bá ṣe ó ní ládàá ju ẹni tó ṣe sọ́dákọ̀ fún 83 years lọ. arábìnrin kan sẹ́ndì owó kan sí foundation wa nínú Ramadan ó ní sáàsì ó ní ẹ̀dàkùn owó tí mo sẹ́ndì ẹ̀ owó yẹn ṣe díẹ̀ ó ní ẹ̀dàkùn òru mẹ́wàá gbẹ̀yìn ìní kẹ́ ẹ bá ń fún àwọn èèyàn bó láwàá sí báyìí àfi ká lè gba káàsì ní báńkì nígbà Ramadan kù mẹ́wàá àwa kó sínú envelope tí ìbá ti ń lọ fún tahajjud pé àná lè ṣe kìyàmù Ramadan báyìí ẹni bá ti pàdé lójú ọ̀nà onífún títí tí Ramadan títí tí òru mẹ́wàá yẹn fi kọjá èèyàn mẹ́wàá yá ìṣòwò díẹ̀ ẹlòmíín gba báyìí ó ní kí ló ṣẹlẹ̀ mú ní sadakọ̀ ó ṣàdúrà fẹ́ni tó ní májèmú tó fi lẹ́nu owó tí wọ́n ní kẹ́ há lóru ẹgbẹ́ ha lọ́sàn-án o tòsí kankan tó náà ní sojú kòkòrò ó ní pé kọ́lọ́hún fún òun ní ládàá sọ́dákọ̀ ẹni tó sin Ọlọ́run ọba fún ẹni tó sin sọ́dákọ̀ fún 83 years lọ á di àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àwọn tá a bá lọ sí itikaf a wà níbo jama a wà nínú ilé a máa ṣe náfìlà lẹ́yìn máa ṣe ẹ sì máa ṣàdúà ẹ máa ka Quran fún gbogbo òru yẹn àmọ́ àtọ́lọ́ máa ní ká lè lọ itikaf ìbádà tó yìnbá láǹfààní ẹ̀ lọ́kùnrin wa lóbìnrin wa Ọlọ́run bá ní wala tubashirunna wa antum aakifuna fil masajid Ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín tẹ́ ẹ bá ń ṣe itikaf nínú Ramadan níbo ni àyà yẹn wà nínú Al-Qur'an Karim àyà yẹn wà nínú Suratul Baqara àyà 187 àyà tí yọ sọ fún wa yìí pé tá a bá ń wá òru rẹ̀ láti kọ́ ní ìtìkáàfù ní ká ṣe kínní òun ní ká lọ kí láwọn ṣe ní mọ́ṣáláṣí àmọ̀ ṣe náfìlà ẹ̀yẹ má yà bàndírì wá ti lù àti aláwọn kan lọ́nà àdúgbò wa wọ́n jẹ́ mọ́ mọ́ṣáláṣí àti mọ́ọ̀mù wọ́n mú fẹ́sìtì fún Lailatul Qadri wọ́n kọ 2020 kínní kan Lailatul Qadri gbogbo fẹ́sìtì ní gbogbo wọn wọ̀ lọ ibi àdúrà lóru singlet àwọn àlùfáà yẹn ìmọ̀ bí wọ́n ti kéwò àwọn tí wọ́n kọ́ wọn náà ni wọ́n ń lùlù yìí àwọn ni wọ́n ń jó yìí àwọn ni wọ́n ń jó ilé kéwò ńláńlá ká máa jó mẹ́ ká máa lùlù ká máa jó. àyà lélẹ́yìn ipe mọ́sálásí làá ti lọ lẹ́sẹ̀ ìtìkáàfù tá a bá ń wá òru Lailatul Qadri ẹ̀yẹn máa yà títí yín wá tó ní ká máa lùlù ká máa palága ìwọ ni kó jára rẹ àwọn ò ní fi tẹ́sán yẹn lẹ̀ ilá yasha Allah ìwọ ni kó ṣe kíní ìwọ ni kó jára rẹ kó nínú ranù kọjú tó lọ Ọlọ́hun bá ní Lailatul Qadri Ọlọ́hun bá ní òru Lailatul Qadri khayrun min alfi shahr ó lóore ìbádà bẹ́ẹ̀ lóore ju ìbádà ẹgbẹ̀rún oṣù lọ tanazzalul malaika nínú àwọn oore tó wà ń bẹ̀ ni pé àwọn màláíkà máa sọ kalẹ̀ wa ruhu fiha Jibril ọ̀gá wọn náà máa tẹ̀lé wọn bi'idhni rabbihim pẹ̀lú yọ̀ǹda Ọlọ́hun ọba ni o min kulli amr wọn máa wá ṣe kíní wọ́n máa wá máa ṣàdúrà fún wa wọ́n máa sálámà sí wa salamun hiya hatta matla'il fajr hiya salam layla salam àlàáfíà ló wà ní gbogbo òru yẹn àwọn màláíkà máa ṣe dùwà wọ́n máa ṣe dùwà wọ́n máa sálámà sí wa wọ́n máa ṣàdúrà fún wa
títí tálífàjárì ó fi yọ tálífàjárì bá ti yọ àwọn màláíkà padà síbi tí wọ́n wà àwọn màláíkà pọ̀ gan o ọlọ́run ní tanazzalul màláíkà ọlọ́run gbogbo àwọn màláíkà máa sọ̀kalẹ̀ òru yẹn gbọ́dọ̀ miss ẹ̀ wọ́n ní don't miss it òru yẹn ni wọ́n reverse wọ́n wá sọ ìjọ tí ó jẹ definitely òru mẹ́wàá náà ló ṣe kíni ó gbé aláàmù tó hàn tí aláàmù ó bí àwọn ẹgbẹ́ dágbẹ́ jí mi tó tó bá yìí sùn lọ àmọ́ ẹni tí ìtì káàbù kò lè sùn tó láwọn yòókù rẹ̀ ó ṣe kíni wọ́n máa jí wọ́n máa ṣe náfìlà náà gbogbo àwọn olówó àwọn civil servants gbogbo àwọn medical doctors gbogbo àwọn engineers gbogbo àwọn tí wọ́n ti rí súnà nínú àwọn èèyàn ńláńlá kálukú wọn máa lọ sí ìtìkáf àáfàá tó kéwú ó tún lọ lẹ́rẹ́ bá ó tún kéwìn lárúbáwá òun fọ̀já kọ́rùn ń lùlù nítorí kí ni jama ẹ dákun ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó kàwé wọ́n ń practice súnà ìwọ tí wọ́n kéwú òun ṣe bídíà wọ́n máa bí wọ́n pèsè ní ilẹ̀ àdìrẹ́kọ́ nìyí tó bá lè ní ni alòkùrọ̀ ni ọ bó ló ṣe mà tó bá lè ní kọ́ mọ́ kàn sọ fún àwọn àgùntàn yìí ni pé èní ni tọ́lá àgùntàn náà máa ń pè yín gánàmù ni wọ́n máa ń pè wọ́n bó ṣe rí mọ́sọ́ yẹn o wọ́n ní àwọn gánàmù ọ̀wà ìtumọ̀ gánàmù ni pé àgùntàn wọ́n máa ń pè ọ́ lágùntàn torí tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ń fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ súnà ká lè sinmi o níparí zakatul fitr tí yóò bá di pé ọdún kọ̀túnla àbí ọdún kọ̀la ayọ̀ jaka zakatul fitr afa abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní farada rasulullah sallam sadaqatul fitri tuhuratan lis-sa'im ọlá nàbí ṣe lọ́rọ̀ yẹn fún gbogbo àwọn àtàgbàwẹ̀ káyọ̀ jaka zakatul fitr oúnjẹ la fi yọ tuhura kọ́ máa ń fọ àwẹ̀ wa mọ́ torí gbogbo àwọn àwẹ̀ tá a gbà kọjá àwọn àbújá ń jẹ́kù ẹ̀dá yẹn rìn kéré ọmọ ṣe kíni kéré ọmọ mi jákà yẹn lọ́wọ́ fi fọ àwọn ìdọ̀tí yẹn kó ń bẹ̀ yóò fi wá dọ́dọ̀ ọlọ́run ọba ní pípé wa tu'ma mina lagi wa rafath láti àwọn ọ̀rọ̀ tá a sì sọ tí ò yẹ ká sọ tu'matan lil masakin yóò sì tún jẹ oúnjẹ fún àwọn tálíkà tí wọ́n lè jẹ láàárọ̀ ọjọ́ ọdún ìdí mélòó ni wọ́n fi ní ká yọ jákà ń sìn nínú àwọn iṣẹ́ Ramadan ó yọ jákà torí káàwẹ̀ rẹ kó lè bá àdọ́dọ̀ ọlọ́run ní pípé lẹ́yìn náà káwa mùsùlùmí tá a ní ká lè rí oúnjẹ fi ṣe ọdún àwọn iṣẹ́ àdìhìyà àmàlùlù màtúlùbà àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe nínú Ramadan òun náà láka yìí mọ́kànlá ni mọ́kà yìí kọ́lọ́mọsá jẹ́ ọ̀rọ̀ fún wa láti ṣe bá a ṣe sọ àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ kọ́lọ́mọsá jẹ́ ọ̀rọ̀ fún wa láti ṣe bàbá wa ṣe kọ́lọ́mọsá ìgbà lẹ́sìn fún wa Ramadan àtọdún ní kọ́lọ́mọ ṣe ní kọ́lọ́mọ ṣe ní àgbàgbẹ̀yìn fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ ṣàjẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ láyé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان